ti já, mo ti yege, torí mo ní Jésù lólùgbàlà. Iye ni tèmi, ìdè mi ti já, mo ti yege, torí mo ní Jésù lólùgbàlà. Iye ni tèmi. Èmi ti ní Jésù lólùgbàlà. Iye ni tèmi o. Èmi ti ní Jésù lólùgbàlà sẹ́. Iye ni tèmi. Èmi ti ní Jésù lólùgbàlà. Iye ni tèmi. Ire ni tèmi, ayọ̀ ni tèmi. Iye ni tèmi o. Iye ni tèmi. Èmi ti ní Jésù lólùgbàlà sẹ́. Iye ni tèmi. Ayọ̀ ni tèmi, ire ni tèmi, iye ni tèmi o.
já ìdè tó ń bẹ láyé mi, ó sọ mí dòmìnira. Ó ti já o. Ìdè mi ti já, mo ti yege, torí mo ní Jésù lólùgbàlà o. Iye ni tèmi o. Ó ti já o. Ìdè mi ti já, mo ti yege, torí mo ní Jésù lólùgbàlà. Iye ni tèmi. Ní orúkọ Jésù Kristi olùgbàlà, gbogbo wa lónìí ìdè tó wà nínú ayé wa yóò já, a ó sì rí àánú gbà tí a bá ti mọ Jésù ní olùgbàlà. Ó nìkan ló lè gbà wá, kò sí ẹlòmíràn tó tún lè gbà wá. Àdúrà wa tí a fẹ́ gbà lónìí: Olúwa fi àánú yanjú ọ̀rọ̀ mi sí ibi rere. Olúwa èèyàn lè máa gbàdúrà, ọ̀pọ̀lọpọ̀ ló máa ń gbàdúrà pé Olúwa fi àánú yanjú ọ̀rọ̀ mi, fi àánú yanjú ọ̀rọ̀ mi, fi àánú yanjú ọ̀rọ̀ mi. A gbọ́dọ̀ mọ gbàjá pé Olúwa fi àánú yanjú ọ̀rọ̀ mi sí ibi rere, kí ọ̀rọ̀ mi já sí ibi rere. Fàánú yanjú ọ̀rọ̀ mi, kí ọ̀rọ̀ ọmọ mi já sí ibi rere. Ọlọ́run lè fàánú yanjú ọ̀rọ̀ ènìyàn kó jẹ́ pé èṣù lọ dúró ní ìgóríta ìṣerere náà kó má jẹ́ kó já sí rere. Ẹ̀ṣẹ̀ lè lọ dúró sí ìgóríta ìṣerere kó má jẹ́ kó já sí rere. Ẹ já sọ fún Ọlọ́run pé Olúwa fi àánú yanjú ọ̀rọ̀ mi kó já sí rere. Olúwa fàánú yanjú ọ̀rọ̀ mi kó já sí rere. Níbikíbi tí ẹ ti fẹ́ gbàdúrà láàárọ̀ yìí, ẹ má gbàgbé láti gbé omi yín dání. Lórúkọ Jésù yóò dára fún wa. Omi àánú, àwọn tó ń wojú Ọlọ́run fún ọmọ, ẹ sọ fún wọn láti sọ láìmọ̀ ìgbà. Àwọn tó bá ń wojú Ọlọ́run fún ọmọ nígbà tá a bá ń gba àdúrà àánú báyìí, ẹ jẹ́ kí wọ́n máa ní èso lọ́wọ́. Lórúkọ Jésù Kristi olùgbàlà, wọ́n ó rí àánú gbà, ọ̀pọ̀lọpọ̀ lórí àánú gbà. Ọlọ́run ní ọdún yìí òun fẹ́ pín ọmọ. Gbogbo àwọn tó bá ń wojú Ọlọ́run fún ọmọ, ẹni kí wọ́n darapọ̀, kí wọ́n sì máa mú èso dání àti omi. Mo kí gbogbo wa pé a káàbọ̀ sórí àdúrà ti àánú ti òní. Lórúkọ Jésù, ọ̀run yóò fi àánú, yóò fi yanjú ọ̀rọ̀ wa. Níbi gbogbo tí ayé wa ti ní ìdí àánú, a ó bá àánú pàdé. Ní orúkọ Jésù, ẹ jẹ́ ká tẹríba ba fún àdúrà. Ní orúkọ Jésù, ní agbára ẹ̀jẹ̀ Jésù, Olúwa Ọlọ́run ayérayé, Ọlọ́run ìjìnlẹ̀ ìfẹ́, ọba tó pọ̀ nípa àti agbára, gbé ọ̀gá yàn ọ́ lógo, gba ọpẹ́ wa. Ọba tí ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù, gba ọpẹ́ wa. Ó ní nínú gbogbo ká máa dúpẹ́. Ó ní nítorí pé ẹ̀yin nìkan ni ọpẹ́ yẹ fún, ẹ̀yin nìkan ni ìyìn yẹ fún, ẹ̀yin lẹ ní ọpẹ́ lórí ohun gbogbo. Ògo ni fún orúkọ yín o Bàbá. Lórí ìdílé kọ̀ọ̀kan tó wà lábẹ́ ohùn yín lónìí, Olúwa wa gba gbogbo ọpẹ́, ẹ̀mí mọ́ wa gba gbogbo ìyìn, ọba àwọn bá wa gba gbogbo ògo. A lè yìn ọ́ nípa ìgẹ̀yìn àdúrà òní, ká lè rí àánú gbà, ká lè rí ojú rere rẹ Olódùmarè. A béèrè fún àṣẹ tí wọ́n fi ń béèrè tó fi ń rí gbà. Olúwa gbé wọ ẹnì kọ̀ọ̀kan. Ẹ̀mí ìrẹ̀wẹ̀sì Olúwa sọ di òkú. Agbègbè wa ró ní agbára iná, àyíká wa ró ní agbára iná. Àwọn áńgẹ́lì mímọ́ òde ọ̀run ó yẹ ẹ darapọ̀ mọ́ wa. Ó ní láìsí àánú òfìfo láyé ènìyàn wà o. Àánú gbọ́dọ̀ máa fọhùn lórí ayé ènìyàn, lórí ọ̀rọ̀ ènìyàn. Àánú gbọ́dọ̀ máa fọhùn. Olúwa, mo bẹ̀ ọ́ ní wákàtí ọ̀wọ̀ yìí, a ké pè ọ́ pẹ̀lú àánú rẹ. Olúwa, ìdílé kọ̀ọ̀kan tó fẹ́ pè ọ́ lónìí, Olúwa jẹ́ kí àánú fọhùn lórí ọ̀rọ̀ wọn. Lórí ọ̀rọ̀ ọmọ, ìyá tí ó ké pè ọ́ nítorí ọ̀rọ̀ ọmọ, Olúwa jẹ́ kí àánú fọhùn lórí ọ̀rọ̀ ọmọ yìí. Bàbá tí ó ké pè ọ́ nítorí ọ̀rọ̀ ọmọ, Olúwa jẹ́ kí àánú fọhùn lórí ọ̀rọ̀ ọmọ yìí. Àwa ọmọ náà tá ó ké pè Ọlọ́run nítorí ọ̀rọ̀ ayé ara wa, jẹ́ kí àánú fọhùn lórí ọ̀rọ̀ ayé wa. Ẹ̀yin òbí tá ó ké pè Ọlọ́run nítorí ọ̀rọ̀ yín, Olúwa jẹ́ kí àánú fọhùn lórí ọ̀rọ̀ àwọn òbí náà. Lórúkọ Jésù Kristi Olúwa àti olùgbàlà wa, àmín, àmín, àmín. Lórúkọ Jésù, ẹ jẹ́ kí hallelujah, hallelujah, hallelujah. Láàárọ̀ yìí a fẹ́ gbàdúrà. Ká tó lọ nínú àdúrà wa, ẹ jẹ́ ká ṣí Bíbélì wa sí Psalm 68. Psalm 68. Mo kí gbogbo wa pé a káàbọ̀ sórí afẹ́fẹ́. Ẹ jẹ́ ká ṣí Bíbélì wa sí Psalm 86. Psalm 86. Psalm 86. Psalm 86. Yóò dára fún wa ní orúkọ Jésù. Psalm 86. Olúwa dẹ etí rẹ sílẹ̀, gbọ́ ohùn mi, nítorí èmi jẹ́ tálákà àti aláìní. Ọ̀pọ̀lọpọ̀ wa ò mọ̀ túmọ̀ tí wọ́n bá sọ pé tálákà àti aláìní. Ẹni tí wọ́n ń pè ní tálákà kì í ṣe ẹni tí owó sáfẹ́rẹ́ lọ́wọ́ ẹnìkan o ní tálákà. Ẹni tí a fi sínú ìpọ́njú, ẹni tí ayé ní lára, tálíkà ni o. Ẹni tó yẹ kó débi ìfọ̀kànbalẹ̀ tí ò tí ì débẹ̀, tálíkà ni. Ẹni tó ní owó lọ́wọ́ tó hàn jó gbádùn owó yìí, tálíkà yàtọ̀ sí tálíkà o. Ó gbàdúrà, Olúwa dẹ etí rẹ sílẹ̀, gbọ́ ohùn mi, nítorí èmi jẹ́ tálákà àti aláìní.
ẹni tó ń ṣàìsàn tálákà ni torí tí ò wú ni wọ́n máa fún ibi ipò tí ò yẹ ni ó wà. Ẹni tí ó yẹ kó níṣẹ́ tí ò níṣẹ́ tálákà ni, aláìní ni. Ẹni tó yẹ kó lọ́kọ tí ò tí ì lọ́kọ, ẹni tó yẹ ó níyàwó tí ò tí ì níyàwó, kò yàtọ̀ sí tálákà torí nǹkan kan ó sì wà tí ó mọ̀ bà nínú jẹ́. Ó wá fẹ́ sọ fún Ọlọ́run pé Olúwa, ohun tó ń bà mí nínú jẹ́ yìí, Olúwa fi àánú yanjú ọ̀rọ̀ yìí kó já sí rere, fàánú yanjú ohun tó ń bà mí nínú yìí jẹ́ kó já sí rere. Ẹ jẹ́ á sọ dàdúrà, ẹ jẹ́ á ké pe Jésù olùgbàlà pé Olúwa lónìí ẹ̀mí mímọ́ fàánú yanjú ọ̀rọ̀ mi kó já sí rere. Olódùmarè fàánú yanjú ọ̀rọ̀ mi kó já sí rere. Olúwa fàánú yanjú ọ̀rọ̀ mi kó já sí rere. Ẹ jẹ́ á gbàdúrà, ẹ jẹ́ á gbàdúrà. Tí ẹ bá wo verse 2 yìí, Psalm 86 verse 2, pa ọkàn mi mọ́ nítorí èmi ni ẹni tí ń wo iṣẹ́ ojú rere fún ìwọ. Olúwa pa ọkàn mi mọ́ nítorí èmi ni ẹni tí ìwọ ṣe ojú rere fún. Èmi ni ẹni tí ìwọ ṣe ojú rere fún. Ìwọ Ọlọ́run mi, gba ọmọ ọ̀dọ̀ rẹ tí ó gbẹ́kẹ̀lé ọ là. Gba ọmọ ọ̀dọ̀ rẹ tí ó gbẹ́kẹ̀lé ọ, ṣàánú fún mi Olúwa, nítorí ìwọ ni ẹni tí mò ń ké pè ní ojoojúmọ́. O ò ké pe ẹlòmíì o, Ọlọ́run ló ń ké pè lójoojúmọ́. Ó yá wá béèrè fún àánú. Ó ní ṣàánú fún mi Olúwa, nítorí ìwọ ni ẹni tí mò ń ké pè ní ojoojúmọ́. Mú ọkàn ìránṣẹ́ rẹ yọ̀. Ayọ̀ rẹ gbọ́dọ̀ kún nínú oṣù yìí. O gbọ́dọ̀ ní ayọ̀ nínú oṣù yìí. Ké pe Jésù olùgbàlà pé Olúwa, ayé mi gbọ́dọ̀ ní ayọ̀ nínú oṣù yìí. Ọ̀rọ̀ mi gbọ́dọ̀ yanjú sí rere nínú ọdún yìí Olúwa. Ẹ lanu ká ẹ já gbàdúrà pé Olúwa, ọ̀rọ̀ mi gbọ́dọ̀ yanjú sí rere nínú ọdún yìí. Ọ̀rọ̀ mi gbọ́dọ̀ dayọ̀ nínú ọdún yìí. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n kì í kú oríire nínú ọdún yìí. Wọ́n ti ń kí àwọn látìgbà tá a ti wọ January lórí òkè àánú ìtúsílẹ̀ náà ti ń kí ọ̀pọ̀lọ àwọn kan ní pé ẹ kú oríire. Ìwọ náà lanu sọ̀rọ̀ pé Olúwa, nínú ọdún yìí jẹ́ kí wọ́n kí èmi náà kú oríire. Olúwa, nínú oṣù yìí jẹ́ kí wọ́n kí ọmọ mi kú oríire. Jẹ́ kí wọ́n bá mi yọ̀. Olúwa, jẹ́ kí wọ́n bá mi yọ̀. Fi ayọ̀ ìgbàlà rẹ bẹ̀ ayé mi wò Olúwa. Yanjú ọ̀rọ̀ mi, jẹ́ kí ọ̀rọ̀ mi ó já sí rere. Olúwa, jẹ́ kí ọ̀rọ̀ mi ó yanjú sí ibi rere. Olúwa, jẹ́ kí ọ̀rọ̀ mi ó yanjú sí ibi rere. Ẹ jẹ́ á gbàdúrà, ẹ jẹ́ á ké pe Ọlọ́run pé Olúwa, fàánú jẹ́ kí ọ̀rọ̀ mi ó yanjú sí ibi rere. Àánú ni, àánú tó bá wá àyàn rí. Yóò dàbí ẹni pé àbẹ́mi kọ́ ni mo ti ń ṣe nǹkan tí mò ń ṣe tẹ́lẹ̀ ni, àbí nǹkan kí ló ṣẹlẹ̀. Ó yá gbàdúrà pé Olúwa, jẹ́ kí ọ̀rọ̀ mi ó já sí ibi rere. Ọ̀rọ̀ mi jẹ́ kó já sí ibi rere. Olúwa, fi àánú yanjú ọ̀rọ̀ mi kó já sí ibi rere. Fàánú yanjú ọ̀rọ̀ mi sí ibi rere Olúwa. Olúwa, ọ̀rọ̀ ọmọ mi, ọ̀rọ̀ ìdílé mi, ọ̀rọ̀ iṣẹ́ mi, ọ̀rọ̀ òwò mi, Olúwa bá mi fàánú yanjú ọ̀rọ̀ mi kó já sí ibi rere. Ẹ má gbàgbé láti gbé omi yín dání. Omi àánú, ẹ mọ̀ pé Ọlọ́run sọ pé tá a bá ti ń gbàdúrà àánú yìí ní ọjọ́ Wednesday, ẹ má gbé omi sílẹ̀. Omi àánú ni. Omi yìí dàbí ìgbà tí àgbẹ̀ gbin nǹkan sí oko tó wá ń fún ní omi, tó ń fi omi tó ń wẹ̀ tiẹ̀. Bẹ́ẹ̀ ṣe rí omi yìí, ìgbà tí ó bá bẹ̀rẹ̀ iṣẹ́ ìyanu nínú ayé yín, ẹlòmíì yóò mọ̀ rò pé àbí àdúrà tó ń gbà lónìí ló ṣiṣẹ́ ni. In tó ti ń gbàbọ̀ láti ọjọ́ tó ti pẹ́ ló ṣiṣẹ́ nínú ayé ẹ o. Lórúkọ Jésù yóò sì bẹ̀rẹ̀ iṣẹ́ rere nínú ayé ẹ. Ẹ já lanu sọ̀rọ̀ pé Olúwa, àkókò ti tó, ṣàtúntò ayé mi síbi rere. Àtúntò ni. Ẹ wo Jábésì nígbà tí ìyá ẹ gégùn, ó ṣépè fún pọ̀ ọmọ ìbànújẹ́ ni. Ó pọ̀ ọmọ ìbànújẹ́, ṣùgbọ́n Ọlọ́run ṣe àtúntò ayé Jábésì. Ìwọ náà lanu sọ̀rọ̀ níbikíbi tó wà pé Olúwa, bẹ̀rẹ̀ sí ṣe àtúntò ọ̀nà mi láti òní lọ. Olúwa, bẹ̀rẹ̀ sí ṣe àtúntò ayé mi. Olúwa, bẹ̀rẹ̀ sí ṣe àtúntò ìdílé mi láti òní lọ. Ẹ̀yin ogun ọ̀rọ̀, ó yẹ bẹ̀rẹ̀ sí ṣe àtúntò ayé mi. Ọba tó pọ̀ nípa àti agbára, ó yẹ bẹ̀rẹ̀ sí ṣe àtúntò ayé mi. Ẹ ṣe àtúntò ayé mi kí ọ̀rọ̀ mi ó já sí ibi rere. Ẹ já lanu wa sọ̀rọ̀ pé Olúwa, jẹ́ kí ọ̀rọ̀ mi ó já sí ibi rere láti òní lọ. Olúwa, jẹ́ kí ọ̀rọ̀ mi ó já sí ibi rere. Jẹ́ kí ọ̀rọ̀ ayé mi ó já sí ibi rere. Jẹ́ kí ọ̀rọ̀ ayé mi ó já sí ibi rere. Jẹ́ kí ọ̀rọ̀ ìdílé mi ó já sí ibi rere. Jẹ́ kí ọ̀rọ̀ ìgbéyàwó mi ó já sí ibi rere. Ọ̀rọ̀ ọmọ mi, Olúwa, àìmọye nǹkan ló ti dáwọ́lé tó gbọ́dọ̀ já sí ibi rere. Bí wọ́n ṣe ń làkàkà pé o fẹ́ kó já sí ibi rere ni àwọn ẹ̀mí òkùnkùn gbogbo pé o àníṣe àníjẹ́ ó já sí ibi rere. Ohun tó fẹ́ gbàdúrà lé lórí ànígbà fúnṣẹ́ kó rí ànígbà. Ìwọ ni kó lanu kó sọ̀rọ̀ pé Olúwa, ohun tí mo dáwọ́lé yìí, Olúwa, ohun tí ọmọ mi dáwọ́lé yìí, Olúwa, jẹ́ ó já sí ibi rere. Ẹ̀mí mímọ́, jẹ́ ó já sí ibi rere. Ẹ pe Jésù ní ìgbà mẹ́ta pé Olúwa, àkókò ti tó, jẹ́ kí ọ̀rọ̀ ayé mi ó bẹ̀rẹ̀ sí já sí ibi rere. Jẹ́ kí ọ̀rọ̀ ayé mi ó bẹ̀rẹ̀ sí já sí ibi rere. Ọ̀rọ̀ ayé rẹ gbọ́dọ̀ já sí ibi rere o.
ó ti di dandan torí Olúwa ní ohun gbogbo tí mo dá dáradára ni ṣùgbọ́n àwọn kan ni wọ́n ń gbé ogun dìde o wọ́dún tó ti gbé ọjà tó ti ń tà wọ́dún tó ti ralẹ̀ tó ò lè fi blọ́ọ̀kù kankan lẹ̀ wọ́dún tó ti tọ́mọ ti parí iléèwé tí ò fún ọ láyọ̀ wọ́dún tó ti ń gbàdúrà gbà àwẹ̀ lórí ọ̀rọ̀ yìí gbọ́dọ̀ já sí ibi rere lọ́dún yìí ó yá lanu kó gbàdúrà pé Olúwa ọjọ́ ti pẹ́ tí mo ti wà lẹ́nu ọ̀rọ̀ yìí Olúwa ọjọ́ ti pẹ́ tí mo ti ń ké pè ọ́ Olúwa jẹ́ kí ọ̀rọ̀ mi ó já sí ibi rere ẹ̀mí mímọ́ jẹ́ kí ọ̀rọ̀ ayé mi ó já sí ibi rere ẹ pariwo ẹ pé Jésù ní ìgbà mẹ́ta pé Olúwa bẹ̀ mí wò fàánú bẹ̀ mí wò fàánú bẹ̀ ayé mi wò jẹ́ kí ọ̀rọ̀ mi ó já sí ibi rere Olúwa jẹ́ kí ọ̀rọ̀ mi ó já sí ibi rere Olúwa jẹ́ kí ọ̀rọ̀ mi ó já sí ibi rere Olúwa jẹ́ kí ọ̀rọ̀ mi ó já sí ibi rere Olúwa jẹ́ kí ọ̀rọ̀ mi ó já sí ibi rere. Tẹ́ bá wo verse 4 Psalm 86 verse 4 ó ní mú ọkàn ìránṣẹ́ rẹ yọ̀ that means pé ìwọ ni ìránṣẹ́ Ọlọ́run sì ṣetán láti mú ọkàn rẹ yọ̀ lórí ọ̀rọ̀ rẹ yìí lórí ohun gbogbo tó ń là kọjá èmi ò mọ ohun tó ń là kọjá ṣùgbọ́n ìwọ mọ̀ ìwọ ni kó máa bá Ọlọ́run sọ pé Olúwa jẹ́ kí ọ̀rọ̀ mi ó já sí ayọ̀ Olúwa jẹ́ kí ọ̀rọ̀ mi ó já sí ayọ̀ mú ọkàn ìránṣẹ́ rẹ yọ̀ Olúwa nítorí ìwọ ni mo gbọ́kàn mi sókè sí Olúwa mi ò gbọ́kàn mi sí ẹlòmíràn mi ò gbọ́kàn mi sí Ọlọ́run àjèjì ìwọ nìkan ni mo gbọ́kàn mi sókè sí Olúwa jẹ́ kí ọ̀rọ̀ mi ó já sí ayọ̀ 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 Olúwa bẹ̀ ayé mi wò Olúwa bẹ̀ ìdílé mi wò kí ọ̀rọ̀ mi ó já sí ayọ̀ ẹ̀mí mọ́ jẹ́ kí ọ̀rọ̀ mi ó já sí ayọ̀ ẹjá gbàdúrà ẹjá ké pe Ọlọ́run pé Olúwa wákàtí kan péré ni la fi ń gbàdúrà àánú yìí Olúwa jẹ́ kí èmi náà rà àánú gbà láàrin wákàtí kan yìí Olúwa jẹ́ kí ilẹ̀kùn àánú bẹ̀rẹ̀ sí ṣí fún mi Olúwa jẹ́ kí ilẹ̀kùn àánú bẹ̀rẹ̀ sí ṣí fún mi jẹ́ kí ilẹ̀kùn àánú bẹ̀rẹ̀ sí ṣí fún mi tá a bá wo verse 6 ó ní Olúwa fi etí sí àdúrà mi Olúwa mo ti ń ké pè ọ́ láti ọjọ́ tó ti pẹ́ fetí sí àdúrà mi Olúwa fetí sí àdúrà mi fetí sí àdúrà mi tá a bá ṣí Bíbélì wá sí Mark chapter 10 Mark chapter 10 ẹ já ṣí Bíbélì wá sí Mark chapter 10 Mark chapter 10 verse 47 Mark chapter 10 verse 47 nígbà tí ó gbọ́ pé Jésù ti Násárẹ́tì ni ó bẹ̀rẹ̀ sí kígbe lóhùn rárá wípé Jésù ìwọ ọmọ Dáfídì ṣàánú fún mi kí ló ń sọ ó ní kó ṣàánú fún ọ ìwọ náà bẹ̀rẹ̀ sí bá Ọlọ́run sọ̀rọ̀ láàárọ̀ yìí níbi tó ti ń gbàdúrà pé Olúwa Jésù Kristi Olúwa Jésù Kristi ti Násárẹ́tì ṣàánú fún mi Olúwa ọmọ Dáfídì ṣàánú fún mi Olúwa ìwọ ló ṣàánú fún Bátílómíù tó fi ríran Olúwa ṣàánú fún èmi náà ṣàánú fún ìdílé mi mú ìyà kúrò nínú ìdílé mi mú ìbànújẹ́ kúrò nínú ìdílé mi mú ìbànújẹ́ kúrò lórí ọ̀rọ̀ ọmọ mi Olúwa fi àánú yanjú ọ̀rọ̀ ọmọ mi kó já sí ibi rere fàánú yanjú ọ̀rọ̀ ọkọ mi kó já sí ibi rere fàánú yanjú ọ̀rọ̀ ìwé mi kó já sí ibi rere fàánú yanjú ọ̀rọ̀ ayé mi kó já sí ibi rere ó yẹ ẹjá gbàdúrà ó ní nígbà tí ó gbọ́ pé Jésù Kristi ti Násárẹ́tì ni ó bẹ̀rẹ̀ sí kígbe lóhùn rárá wípé o Jésù ìwọ ọmọ Dáfídì ṣàánú fún mi ìwọ náà kígbe lóhùn rárá pé Olúwa ṣàánú fún mi àkókò àánú mi lẹ̀ èní ni ọjọ́ àánú Olúwa jẹ́ kí ọjọ́ àánú ìbẹ̀rẹ̀ sí sàn èmi náà sí rere Olúwa ṣàánú fún mi ẹ̀mí mọ́ ṣàánú fún mi Jésù Kristi ti Násárẹ́tì ó yá ṣàánú fún mi Olúwa ṣíwé àánú kan ìdílé tèmi náà lónìí Olúwa gbàgbára lọ́wọ́ alágbára tó ní àánú ò ní kàn mí àánú tó ní alágbára tó ní ọ̀rọ̀ mi ò ní já sí ibi rere Olúwa fàánú gbàgbára lọ́wọ́ rẹ̀ Olúwa fàánú gbàgbára lọ́wọ́ rẹ̀ ẹjá ké pe Jésù ẹjá gbàdúrà bí Olúwa fàánú yanjú ọ̀rọ̀ mi Olúwa fàánú yanjú ọ̀rọ̀ mi jẹ́ kí àánú wá mi rí Olúwa jẹ́ kí ilẹ̀kùn àánú ó ṣí fún mi Olúwa jẹ́ kí ilẹ̀kùn àánú ó ṣí fún mi Olúwa jẹ́ kí ilẹ̀kùn àánú ó ṣí fún mi Olúwa jẹ́ kí ilẹ̀kùn àánú ó ṣí fún mi ẹjá gbàdúrà pé Olúwa fàánú nínú àwọn tó olóṣàánú fún nínú ọdún yìí lórí òkè àánú ìtúsílẹ̀ olóṣàánú fún àwọn ìdílé kan Olúwa jẹ́ kí ìdílé tèmi náà nípìn nínú àánú yìí Olúwa jẹ́ kí n nípìn nínú àánú yìí má jẹ́ n gbàdúrà lásán Olúwa má jẹ́ n ṣe lásán Olúwa jẹ́ kí ìdílé mi náà jẹ́ kan nínú àwọn tí ó jẹ́rìí lórí òkè àánú ìtúsílẹ̀ December mọ̀ tún fẹ́ẹ́ dé tí Ọlọ́run ó tún ẹ wo ọdún tó kọjá December ọdún tó kọjá ẹ wo oríṣiríṣi testimony ẹ wo àlè ìvògẹ lọ́jọ́ náà àlè gbọ́ tán owó náà gbọ́dọ̀ ní nǹkan sọ lọ́dún yìí o gbọ́dọ̀ rí testimony sọ ní December yìí nígbà tá a bá sọ tá a bá dúpẹ́ òpin ọdún wọn náà gbọ́dọ̀ ní testimony gbàdúrà kíkankíkan pé Olúwa èmi náà fẹ́ ní testimony lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ yìí Olúwa nígbà tá a bá ṣe ìdúpẹ́ ìparí ọdún Olúwa èmi náà fẹ́ ní testimony Olúwa mo fẹ́ kí ọ̀rọ̀ mi ó ya àwọn ènìyàn lẹ́nu Olúwa mo fẹ́ kí ọ̀rọ̀ mi ó ya àwọn ọ̀tá ìdílé mi lẹ́nu ọ̀rọ̀ mi kó ya àwọn ẹni bíi aláròpin lẹ́nu ó yá gbàdúrà pé
Olúwa mo fẹ́ kí ọ̀rọ̀ mi ó ya àwọn aláròpin lẹ́nu. Àwọn kan ti rò ọ́ pin ṣé lágbájá ọmọ ọdún mélòó ni ó mọ̀ ti lé 40 kò lè lọ́kọ mọ́, lágbájá ó mọ̀ ti lé 30 kò lè bímọ mọ́, ó mọ̀ ti lé 50 kò lè bímọ mọ́. Olúwa fàánú yanjú ọ̀rọ̀ mi kó já sí ibi rere. Àwọn tó ti rò mí pé mi ò lè dá nǹkan rere ṣe, Olúwa fàánú yanjú ọ̀rọ̀ mi kó já sí ibi rere. Ó ní ó gbọ́ pé Jésù Kristi ti Násárẹ́tì ló kọjá lọ, ó wá pariwo lóhùn rárá pé ọmọ Dáfídì ṣàánú fún mi. Ìwọ náà pariwo sí lóhùn rárá, ké pé lóhùn rárá pé Olúwa ṣàánú fún mi, àánú ni mo fẹ́, Olúwa àánú láyé mi béèrè, Olúwa ṣàánú fún mi, 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 Olúwa ṣàánú fún mi. Olúwa jẹ́ kí ayọ̀ mi ó di púpọ̀. Olúwa kí oṣù yìí tó parí jẹ́ kí ayọ̀ ìdílé mi ó di púpọ̀, jẹ́ kí ayọ̀ ayé mi ó di púpọ̀. Olúwa ṣàánú mi, Olúwa ṣàánú mi, Olúwa ṣàánú mi, Olúwa ṣàánú mi. Máa béèrè fún àánú, èní lọ́jọ́ àánú, máa béèrè fún àánú, máa béèrè fún àánú, máa béèrè fún àánú. Gbé omi àánú rẹ síta, má gbàgbé láti gbé omi àánú. Ọjọ́ kọ̀ọ̀kan tá a bá ń gbàdúrà yìí, Ọlọ́run ní ká máa gbàdúrà lórí omi àánú pé Olúwa fàánú yanjú ọ̀rọ̀ mi, ẹ̀mí mímọ́ fi àánú yanjú ọ̀rọ̀ mi, Olúwa fàánú yanjú ọ̀rọ̀ mi, jẹ́ kí n rá àánú gbà láàrin àwọn tó ń pè ọ́ lónìí. Olúwa jẹ́ kí n rá àánú gbà, ẹ̀mí mímọ́ jẹ́ kí n rá àánú gbà, Olúwa fàánú yanjú ọ̀rọ̀ mi, ẹ̀mí mímọ́ fàánú yanjú ọ̀rọ̀ mi, Olúwa fàánú yanjú ọ̀rọ̀ mi. Ẹjá ké pe Ọlọ́run, ẹjá ké pe ọ̀gá ògo pé Olúwa fàánú yanjú ọ̀rọ̀ mi, ẹ̀mí mímọ́ fàánú yanjú ọ̀rọ̀ mi, ayérayé fàánú yanjú ọ̀rọ̀ mi. Àkókò mi ti tó báyìí, mo gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí rá àánú gbà. Olúwa bọ́bọ́ èyí tí èṣù fi àkókò rẹ ṣòfò ó ti tó gẹ́, èyí tí ọ̀tá fi àkókò rẹ ṣòfò ó ti tó gẹ́, èyí tí wọ́n gbomi lójú rẹ ó ti tó gẹ́. Ó yá lanu kó o sọ̀rọ̀ pé Olúwa mo ti ké pè ọ́ lónìí nítorí ayé mi ń fẹ́ àánú. Olúwa ṣílẹ̀kùn àánú fún mi, jẹ́ kí ilẹ̀kùn àánú ó ṣí fún ìdílé mi. Ẹ jẹ́ á ṣí Bíbélì wá sí Psalm 69 verse 13. Ṣùgbọ́n bí ó ṣe ti èmi ni ìwọ ni, bí ó ṣe ti èmi ni ìwọ ni èmi gbàdúrà mi sí. Olúwa ìgbà ìtẹ́wọ́gbà, Ọlọ́run nínú ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ dá mi lóhùn nínú òtítọ́ ìgbàlà rẹ. Ṣùgbọ́n bí ó ṣe ti èmi ni ìwọ ni èmi ń gbàdúrà mi sí. Olúwa ní ìgbàlà ìtẹ́wọ́gbà, Ọlọ́run nínú ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ dá mi lóhùn nínú òtítọ́ ìgbàlà rẹ. Ẹ rí i pé Ọlọ́run aláàánú ni, òun nìkan ló lè dá wa lóhùn. Ẹ já sọ fún Ọlọ́run pé Olúwa ó yá dá mi lóhùn, Olúwa dá mi lóhùn, Olúwa dá mi lóhùn, Olúwa dá mi lóhùn. Gbogbo ẹ̀ṣẹ̀ tí ó mú kí n má ra àánú gbà, Olúwa dáríjì mí. Ẹ̀ṣẹ̀ kéékèèké, ẹ̀ṣẹ̀ ti gbáyé kan, ẹ̀ṣẹ̀ ti gbáyé kan o. Mo ń sọ èmi àti àwọn mi, mo ń sọ fún lánàá, mo ní ayé yìí ti wá di rúdurùdu. Oníṣòwò pópin ayé ti dé, ayé ti di rúdurùdu. Oríṣiríṣi advice lẹ́ẹ̀mọ́ gbọ́ lórí Facebook. Ibẹ̀ lẹ́lòmíì ti sọ àánú nù níwájú Ọlọ́run, ibẹ̀ lẹ́lòmíì ti sọ ògo nù. Kí ìyá 50 something kó máa ná òun gbádùn ọmọ 30 something. Ẹ gbọ́, ẹ rí pé ayé ti dìdàkudà. Mo sọ fún ìyàwó mi pé kí ni tí ayé dà yìí pé Olúwa, ó sì tún sọ jáde lẹ́nu, àwọn èèyàn sì tún encourage ẹ̀. Ẹ rí pé ayé ti dìdàkudà. Olúwa bàbá, ihun tí mò ń ṣe, ẹ jẹ́ á gbàdúrà pé Olúwa ohunkóhun tí mò ń ṣe tó ń gba àánú dànù nínú ayé mi, Olúwa bá mi fòpin sí lónìí. Olúwa jẹ́ kí ilẹ̀kùn àánú ó ṣí fún mi. Olúwa, ìyá tó ń sọ pé òun 55 yìí àbí òun 50 kìíní kan pé ọmọ 37, ṣé ó lè gbàdúrà kí ọmọ rẹ̀ ó lọ bọ́ sí ọwọ́ ìyá 55, ọmọ rẹ̀ tó jọkùnrin 37 kó wá mú wálé pé ìyá 55 lòún gorí ẹ̀? Ẹ rí pé ayé ti dìdàkudà. Ọ̀pọ̀lọpọ̀ ló ti sọ ògo nù nítorí advice orí Facebook. Ẹ jẹ́ gbàdúrà pé Olúwa, ẹ mọ̀ pé mi ò ń tàn yín jẹ. Bẹ́ẹ̀ náà ṣe máa ń wà lórí Facebook, èmi náà máa ń wo àwọn nǹkan kankan, mo máa ń fi ń bọ́ Ọlọ́run sọ̀rọ̀ pé Olúwa kí ni ayé dà, Olúwa kí ló dà, kí ni ayé dà yìí. Irú ẹ̀kọ́ wo ni àwọn èèyàn ń kọ́ àwọn ènìyàn? Kéèyàn máa advice ìyàwó lé pé kó lọ́ọ́ máa ṣe àgbèrè, ọkọ lé kó lọ́ọ́ máa ṣe àgbèrè. Ẹ rí pé èṣù ti jọba, àwọn èèyàn sì ké. Ó sì ń nà wọ́n ní pàṣán. Ó lẹ́sẹ̀ máa rẹ́ lómi ọmọ 22, 25, 27 years yóò sì fò sẹ́lẹ̀, yóò sì kú nítorí pé Ọlọ́run ti jìnnà sí wọn. Ó yá sọ fún Olúwa pé Olúwa má jìnnà sí mi. Ohun tí mò ń ṣe tí mi ò fi ráàánú gbà tó fi jìnnà sí èmi àti ìdílé mi, Olúwa dáríjì mí, Olúwa dáríjì mí, Olúwa dáríjì mí, Olúwa dáríjì mí, Olúwa dáríjì mí. Wọ́n mọ̀ ní age is just calendar. Age is just calendar. Ọmọ 37 sí ya 50 something. Age is just calendar. Ègún burúkú yóò sì ẹlòmíì yóò tún gbé ègún, yóò sì tún gbé lé orí ọmọ. Ẹ jẹ́ gbàdúrà, ẹ kú gbọ́ lábẹ́ ohùn yìí.
ọmọkùnrin ọmọbìnrin tí mo gbàdúrà fún pé ta ni wòlíì tó gorí ẹ̀ ó ní wòlíì báyìí mo ní ó ti ṣògonu àfi kó lọ jẹ́wọ́ fún ìyá ẹ̀ kí ìyá ẹ̀ gbàdúrà fún ọ ní ọ̀gànjọ́ òru láago kan òru ẹ jẹ́ á sọ fọ́lọ́run pé olúwa níbo ni mo ti sọ àánú nù tí ọ̀rọ̀ mi ò ti fi já sí ibi rere láti ọjọ́ yìí olúwa dá àánú padà sínú ayé mi olúwa dá àánú padà sínú ayé mi ẹ̀mí mọ́ dá àánú padà sínú ayé mi olúwa nu omijé mi nù kí ọ̀rọ̀ mi ó já sí ibi rere olúwa nu omijé mi nù kí ọ̀rọ̀ mi ó já sí ibi rere olúwa nu omijé mi nù kí ọ̀rọ̀ mi ó já sí ibi rere tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn tó rà àánú gbà àánú nínú bíbélì àánú pẹ̀lú ojú rere nínú bíbélì Áánà jẹ́ ẹ̀kan ẹ worú ẹ̀gàn tí Áánà ti là kọjá ẹ worú ọ̀rọ̀ wọ̀sí tí wọ́n ti sọ sí ẹ worú ọ̀rọ̀ òdì tí wọ́n ti sọ sí Áánà ṣùgbọ́n Áánà rí àánú gbà ó sì ní ojú rere ní ọ̀dọ̀ Ọlọ́run tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn tó rí ojú rere Sákéù jẹ́ ìkan nínú wọn ẹ wo Sákéù ẹlẹ́ṣẹ̀ ni bó ti ní mo sọ fún ọ tí wọ́n bá ṣe wù kó jẹ́ ẹlẹ́ṣẹ̀ tó o bá ti ronúpìwàdà kúrò nínú ẹ̀ṣẹ̀ gbàgbé pé ayé rẹ ò lè yí padà ayé rẹ lè yí padà ohun gbogbo lè yí padà torí o ti di ẹ̀dá tuntun ohun àtijọ́ ti kọjá lọ ṣùgbọ́n tó o bá ti kúrò nínú ẹ̀ṣẹ̀ ó léwu fún ọ ọ̀rọ̀ rẹ ó kàn dàbí pé wọ́n kàn ń laago lásán gba àdúrà rẹ ó kàn máa dàbí pé ó kàn ń laago lásán ni àfi tó o bá kúrò nínú ẹ̀ṣẹ̀ ńlò tó lè rí àánú àti ojú rere gbà ẹ wo Sákéù ẹ jẹ́ ń sọ ìgbésí ayé Sákéù bí Ọlọ́run ṣe darí ẹ̀mí mi lórí ìtàn ìgbésí ayé Sákéù ẹlẹ́ṣẹ̀ agbowó òde ó wá wà láàrin ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ó wá wò pé òun ò lè rí Jésù àfi tóun bá gungi ẹ̀mí kan kó sínú Sákéù ló fi gungi lọ pé ó yá gungi lọ mo dúró nílẹ̀ ẹ̀mí Ọlọ́run ó wá Sákéù rí ẹ̀mí Ọlọ́run ó wá rí lójú Ọlọ́run ò tó yóò rí ó wá gungi lọ Ọlọ́run wá sọ pé Jésù wá sọ pé Sákéù bọ́ọ̀lẹ̀ lónìí mo fẹ́ jẹun nínú ilé rẹ ó wá lọ jẹun nínú ilé rẹ Sákéù ò mọ tó fẹ́ ṣẹlẹ̀ kò mọ ọ̀nà kò mọ àánú tó fẹ́ rí gbà kò mọrú àánú kò mọrú ìgbàlà tó fẹ́ wọnú ilé rẹ̀ lọ́jọ́ náà bí wọn náà ṣe ń gbàdúrà yìí o mọrú àánú tó fẹ́ rí gbà o mọrú ìgbàlà tó fẹ́ wọnú ilé rẹ̀ ó ní mo ṣe fẹ́ kó o máa béèrè pé Olúwa fi àánú yanjú ọ̀rọ̀ mi kó já sí ibi rere Olúwa fi àánú yanjú ọ̀rọ̀ ayé mi kó já sí ibi rere Olúwa ẹlòmíì ọ̀rọ̀ rẹ̀ Ọlọ́run ó ti yanjú ọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n ibi tí èṣù ń jẹ́ kó já sí ibi ìbànújẹ́ ni Olúwa jẹ́ kí ọ̀rọ̀ mi ó já sí ibi rere ẹ jẹ́ á gbàdúrà ẹ jẹ́ á ké pe Ọlọ́run ẹ jẹ́ á ké pe ọ̀gá ògo ẹ wo ìtàgbésí ayé Sákéù tí mò ń sọ yìí Jésù wa ni ó bọ́lẹ̀ Sákéù mo fẹ́ jẹ nínú ilé rẹ lónìí ó wá bọ́lẹ̀ ó mú Jésù wọnú ilé rẹ wọ́n bẹ̀rẹ̀ sí ṣàṣejẹ wọ́n bẹ̀rẹ̀ sí jẹ wọ́n bẹ̀rẹ̀ sí yọ̀ ẹ̀mí kan wá kó sínú Sákéù pé èmi agbowó òde èmi ẹlẹ́ṣẹ̀ èmi alọ́nilọ́wọ́gbà èmi afitipa gbowó ní ìgbàlà wa wọnú ilé mi lónìí ni mo wá bá Jésù Kristi Jésù Kristi ará Násárẹ́tì ọmọ Dáfídì jẹun nínú ilé mi gbogbo owó tí mo ti gbà ní ìlọ́po gbogbo ohun tí mo ti fèrú gbà lọ́wọ́ àwọn èèyàn lónìí ni màá dá padà ìwọ náà tó ṣe wà lábẹ́ ohun gbogbo ohun tó ti ẹ̀ṣẹ̀ tó ti dá ó yá máa jẹ́wọ́ ẹ̀ fún Ọlọ́run máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ níwájú Ọlọ́run nígbà tí ká ní Jésù jẹun lásán kí Sákéù kàn jẹun kínú rẹ̀ dùn pé Jésù bá mi jẹun wọ́n kàn jẹun ni Jésù ó lọ o àákànwá nù Bíbélì ni pé Jésù jẹun nínú ilé Sákéù ìgbàlà ò ní wọnú ilé rẹ̀ ṣùgbọ́n nítorí pé Jésù rí pé Sákéù ó ṣe léyìí tán gbogbo owó tó ti gbà ní ìlọ́po ó sì ń dá padà lónìí ní Sákéù àṣẹ wá jáde látẹnu Jésù olùgbàlà pé Sákéù lónìí ni ìgbàlà wọnú ilé rẹ ìwọ náà tó wà lábẹ́ ohùn yìí tó bá ti ronú pìwàdà kúrò nínú ẹ̀ṣẹ̀ ó kàn ń gbàdúrà ni ó kàn ń pariwo lásán ni ìgbà tí Sákéù tó dá gbogbo ohun tó ti gbà ní ìlọ́po padà nígbà náà ni Jésù wá sọ pé Sákéù wò mí lónìí ìgbàlà wá wọnú ilé yìí lónìí nítorí n tó ṣe kì í ṣe torí oúnjẹ tí Sákéù tó bá sí Sákéù jẹ kì í ṣe orí pé wọ́n jọ jẹ àsè rárá o ṣùgbọ́n tí Sákéù ṣe ni pé ó rí i pé ó ní ẹ̀mí ìrònú pìwàdà ó ní àánú fi wọnú ayé Sákéù ìwọ náà níbi tó ti ń gbọ́ mi béèrè fún ẹ̀mí ìrònú pìwàdà Olúwa jẹ́ kí n ní ẹ̀mí ìrònú pìwàdà tí ó mú àánú yanjú ọ̀rọ̀ mi síbi rere tí ó mú àánú jẹ́ kí ọ̀rọ̀ mi já sí ibi rere ẹ jẹ́ á gbàdúrà ẹ jẹ́ á gbàdúrà ẹ jẹ́ á gbàdúrà ó yá pariwo pé Olúwa dìde pẹ̀lú àánú rẹ̀ pariwo pé Olúwa dìde pẹ̀lú àánú rẹ̀ mi ò fẹ́ jìyà mọ́ láyé Olúwa mi ò fẹ́ jìyà mọ́ fáṣọ ìyà mi yà fáṣọ ìyà mi yà fáṣọ ìyà mi yà tí a bá wọnú Mark chapter 10 tá a bá kà á ìtẹ̀gbẹ́tẹ̀ ayé Bátílómíù
Bálómi ó ti wà ń bẹ ọjọ́ ti pẹ́ tó ti ń ṣàgbé ṣùgbọ́n lọ́jọ́ kan ní nǹkan ìyàtọ̀ ṣẹlẹ̀. Kí ni nǹkan ìyàtọ̀ tó ṣẹlẹ̀? Ó gbọ́ gìrìgìrì ẹsẹ̀ irú tí ò tí ì gbọ́ rí. Àmì ara sì sọ pé ta ni kọjá tí irú ẹsẹ̀ fi pọ̀ tó báyìí. Wọ́n ní Jésù Kristi ti Násárẹ́tì ni. Kíní kan wá wọnú ayé ẹ̀ pé má panu rẹ mọ́ o, tètè máa béèrè fún ìtúsílẹ̀ nínú òkùnkùn tó wà. Àbẹ́ni tí ò lójú méjèèjì ṣe nínú òkùnkùn kọ́ ló wà ní. Bí mọ́tò fẹ́ ya pamọ́bi tó wà kò ní mọ̀, mọ́tò pa. Bí nǹkan kan bẹ́ẹ̀ wòlú kò ní mọ̀, àgbà tó bá wòlú ni ó tó mọ̀ pé nǹkan wòlú. Ṣùgbọ́n ó bẹ̀rẹ̀ sí pariwo lóhùn rárá pé Jésù ṣàánú fún mi, Jésù ṣàánú fún mi, ọmọ Dáfídì ṣàánú fún mi. Ó sì ráàánú gbà. Ìwọ náà jẹ́ pariwo níbi tó wà pé Olúwa, Olúwa ṣàánú mi. Olúwa, ogun ayé ti fẹ́ pa mí lẹ́nu mọ́. Ogun gbèsè ti fẹ́ pa mí lẹ́nu mọ́. Ogun ìjákulẹ̀ ti fẹ́ pa mí lẹ́nu mọ́. Ogun àìlọ́kọ ti fẹ́ pa mí lẹ́nu mọ́. Ogun àìlówólọ́wọ́ ti fẹ́ pa mí lẹ́nu mọ́. Ogun àìláṣeyọrí ti fẹ́ pa mí lẹ́nu mọ́. Olúwa ṣàánú mi, Jésù ṣàánú mi. Ogun àìníwèé ìgbélú ó ti fẹ́ pa mí lẹ́nu mọ́. Olúwa ṣàánú mi. Olúwa ṣàánú mi. Nínú ọdún ìfàánú yanjú ọ̀rọ̀ mi, jẹ́ kí ọ̀rọ̀ mi ó já sí ibi rere. Olúwa ìfàánú yanjú ọ̀rọ̀ mi, kí ọ̀rọ̀ mi ó já sí ibi rere. Olúwa ìfàánú yanjú ọ̀rọ̀ ọmọ mi, kí ọ̀rọ̀ ọmọ mi ó já sí ibi rere. Ẹ gbàdúrà, ẹ gbàdúrà, ẹ gbàdúrà. Ẹ ké pe Ọlọ́run pé Olúwa, jẹ́ kí ọ̀rọ̀ ọmọ mi ó já sí ibi rere. Jẹ́ kí ọ̀rọ̀ ìdílé mi ó já sí ibi rere. Olúwa ṣàánú mi. Olúwa ṣàánú mi lórí àìsàn tí mo wà yìí. Olúwa bẹ̀ mí wò. Olúwa bẹ̀ mí wò. Olúwa bẹ̀ mí wò. Ẹ wo ìtàn ìgbésí ayé obìnrin orísun ẹ̀jẹ̀. Obìnrin orísun ẹ̀jẹ̀, ẹ wo ọdún tó ti ń ìsun ẹ̀jẹ̀ tí ẹ̀jẹ̀ ti ń jáde lára rẹ̀. Ẹ wo ọdún tí ẹ̀jẹ̀ ti ń jáde lára rẹ̀. Ọdún tẹ́jẹ̀ ti ń jáde kọ́ la fẹ́ wò bí ó ṣe pé ẹ̀jẹ̀ ń jáde lára rẹ̀ kò sì dòkú, kò kú. Ó sì wà nítorí pé iṣẹ́ ìyanu kan fẹ́ ṣẹlẹ̀ nínú ayé rẹ̀ tí a ó kọ́lẹ̀ nípa Jésù olùgbàlà pé ẹni báyìí ló ṣe ìwòsàn fún. Ìwọ náà wọ́dún tó ti ń jagun o sì bógun lọ. Wọ́dún tó ti ń jìyà o sì bá ìyà lọ. Wọ́dún tó ti ń bá ìpọ́njú yìí pàdé o sì bá ìpọ́njú lọ. Ó yẹ kó o fura pé nǹkan kan wà nínú ayé rẹ̀ tí Ọlọ́run fẹ́ wòsàn. Ó yẹ kó o mọ̀ pé nǹkan kan wà tó fẹ́ ṣe ìyanu tí Ọlọ́run fẹ́ ṣe nínú ayé rẹ̀. Ìyanu kan bẹ nínú ayé ọmọ yìí. Wọ́dún tó ti ń gbàdúrà, wọ́dún tó ti wà lórí ipò àìsàn yìí o sì ti ì bá àìsàn yìí lọ. Wọ́dún tó ti ń bá ìjákulẹ̀ pàdé, ìjákulẹ̀ yóò sì tí ì borí rẹ̀. Ó yá sọ fún Olúwa pé Olúwa fàánú yanjú ọ̀rọ̀ mi kó já sí ibi rere. Ó fi àánú yanjú ọ̀rọ̀ obìnrin orísun ẹ̀jẹ̀. Kí ló bó ló ṣe ṣẹlẹ̀? Ó kọjá lọ ni. Obìnrin orísun ẹ̀jẹ̀ náà òun ò tiẹ̀ fẹ́ kó gbàdúrà fún, òun ò tiẹ̀ fẹ́ kó ṣe kankan. Àní kò sára ààyè débi tó wà kó fọwọ́ kan aṣọ rẹ̀. Kí ni ìgbàgbọ́ ni? Ẹlòmíín wà tá a bá ní ṣe báyìí kò gbàgbọ́, tá a bá ní báyìí lọ́lọ́run sọ fún ọ kò gbàgbọ́. Ó yá sọ fún Olúwa pé Olúwa, ogun àìgbàgbọ́ tí ò jẹ́ rí ìgbàlà, ogun àìgbàgbọ́ tí ò jẹ́ kí ọ̀rọ̀ mi ó ní ìyanjú. Olúwa, ẹ mọ̀ tí èṣù kọ́kọ́ gbà lọ́wọ́ àwọn ọmọ Ọlọ́run nínú ayé lónìí, ó ní ìgbàgbọ́. Ó kọ́kọ́ gba ìgbàgbọ́ dànù. Jésù náà sì ti sọ fún wa kó tó lọ, ó ní ìjẹ́ tí ń bá padà jẹ́ n ó bá ìgbàgbọ́ láyé mọ́. Ìgbàgbọ́ ìgan ni tájẹ̀tì ẹ̀mí òkùnkùn. Ó wá da àwọn ìránṣẹ́ rẹ̀ síta. Ó yẹ lọ́mọ jèrè ìgbàgbọ́ kò lọ́kàn wọn. Ó yẹ lọ́mọ gba ìgbàgbọ́ kò. Ẹni tí wòlíì bá sọ fún ọ pé ṣe báyìí, ó wò ó pé wòlíì àwọn sàkámàjẹ, àwọn wòlíì orí Facebook, ó bá rí àwọn wòlíì tó ń gbàdúrà báyìí yóò sì kú òun bẹ́ẹ̀ pé lóòótọ́ wọ́n wà, sàkámàjẹ wà, àwọn olè wà, 419 wà. Ṣùgbọ́n ìwọ tó jẹ́ ọmọ Ọlọ́run tí wọn náà bá wà nínú ẹ̀mí tòtítọ́, ó mọ̀ pé olódodo ni wòlíì eléyìí, èfèkì leléyìí. Èrò púpọ̀ kọ́ la fẹ́ jẹ, ṣùgbọ́n ó mọ̀ pé eléyìí fèkì ni. Àfi tí wọn náà bá wà nínú ẹ̀ṣẹ̀ tí ayé rẹ kún fún ẹ̀ṣẹ̀ paraku, lóòní mọ̀ kan yàtọ̀ sí ìkan. Ó sọ fọ́lọ́run pé Olúwa, mo ti sọ gbàgbọ́ nù ni ò jẹ́ ráàánú gbà látọjọ́ yìí. Ẹ̀mí ìgbàgbọ́ mi Olúwa dá padà kí n bẹ̀rẹ̀ sí ráàánú gbà. Ẹ̀mí ìgbàgbọ́ mi Olúwa dá padà. Agbára Ọlọ́run pọ̀ débi pé tí ìránṣẹ́ Ọlọ́run bá sọ fún ọ pé mọ̀mọ́ ẹ má wọ́ọ̀rì, àdúrà yín ti gbẹ, ẹ máa lọ. Ó yẹ kó o gbàgbọ́ ni pé àdúrà mi ti gbà. Ìránṣẹ́ Ọlọ́run ti sọ pé mo ti ráàánú gbà, ó yá mo sì ti ráàánú gbà, jẹ́ kí n máa lọ. Ṣùgbọ́n èṣù ti gba ìgbàgbọ́ lọ́wọ́ àwọn ènìyàn. Nítorí ẹ̀ ló ṣe da Facebook sáyé. Ó da àwọn ìránṣẹ́ rẹ̀ sínú ayé. Ó ní ẹ lọ́ máa jèrè ìgbàgbọ́ kúrò lọ́kàn wọn. Ẹ má jẹ́ wọ́n gbàgbọ́ mọ́. Ẹ má jẹ́ wọ́n gbàgbọ́ mọ́. Tí wọ́n bá ti gbàgbọ́, ẹ kú rí lórí afẹ́fẹ́. Èèyàn tí Ọlọ́run sọ fún mi pé dádì, ẹ má bínú sà, àtẹ̀yìn o àtìyálé yín, Ọlọ́run ní gbàdúrà, kájọ gbàdúrà odidi ọjọ́ kan ni o. Mi ò ní ó fún mi lówó. Ìyàwó ẹ̀ ní ìṣe ní yín mú sí yín dádì, yín mú sí yín ni pé eléyìí ni wòlíì, ó sì ló ní wòlíì, eléyìí ni wòlíì. Mo ní kò burú fi ilẹ̀. Ìyálé ló kọ́kọ́ kú nínú lọ́dún láàrin oṣù mẹ́ta. Wọ́n ń ṣe 30 days ìyálé lọ́wọ́ lọ́kọ náà tún fò sánlẹ̀ tó tún kú. Mo ní yes, yóò ti dọ́rùn pé wòlíì ni mí, yóò ti mọ̀ lọ́rùn pé yes, wòlíì ni mí.
ẹ kú rí ṣùgbọ́n kí ló fà á tí Sátánì fi ń borí wọn nítorí pé ó ti gba ìgbàgbọ́ kúrò lọ́kàn wọn ó ti mú ìgbàgbọ́ kúrò. Tí ọmọ Ọlọ́run bá ń gbàdúrà tí o bá nígbàgbọ́ tó o bá ń gbàwẹ̀ tó o bá nígbàgbọ́ ẹ̀rẹ́ lómi yóò gbàdúrà yóò gbàwẹ̀ tán báyìí tí nǹkan kékeré kan bá ṣẹlẹ̀ yóò tún bú sẹ́kún gbaragada ní pé Olúwa why me ó ṣe wá jẹ́ mi kí ló wá dé tí mo wá ń la ìpọ́njú yìí kọjá ní tó yẹ kó o jó fún ayọ̀ pé ìdánwò mọ́ léléyìí mo ṣe gbàdúrà tán mo ṣe gbàwẹ̀ tán ìdààmú yìí tó wá ń kọjá ìdààmú yìí tó wá ń ṣẹlẹ̀ ìdánwò ni màá borí irọ́ ni Sátánì wá dán mi wò ni ó fẹ́ dán ìgbàgbọ́ mi wò pé àdúrà àti àwẹ̀ tí mo gbà ìjẹ́ mo gbàgbọ́ nínú ẹ̀ ó yá képe Ọlọ́run lóhùn rárá pé Olúwa àánú ni mo fẹ́ nínú oṣù yìí àánú tí ó ṣílẹ̀kùn ojú rere fún èmi àti ìdílé mi àánú tí ó ṣe àṣeyọrí lórí ọ̀rọ̀ mi àánú tí ó mú ọ̀rọ̀ mi já sí ibi rere Olúwa ó yá ṣàánú mi Olúwa ṣàánú mi ó ti jẹ fẹ́ẹ̀kì ọjọ́ ti pẹ́ ó mọ́dún tó ti ń fún wọn ní owó ẹgbẹ́ bá ń ṣe sàárà ẹgbẹ́ bá ń ṣe bọ́ ẹgbẹ́ bá ń pa pẹ́pẹ́yẹ ẹgbẹ́ bá ń pa àgùntàn ẹgbẹ́ bá ń pa gbígbá ẹgbẹ́ bá ń pa wo ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ṣógun ikú ọ̀nà ayé rẹ̀ nítorí pé o ò tí ì ra àánú gbà lọ́dọ̀ Ọlọ́run ni sọ fún Ọlọ́run pé Olúwa àánú láyé mi tọrọ àánú ni mo béèrè o 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 àwíjàre màá kọ́ o àánú ni mo béèrè o àánú ni mo béèrè o Jésù àánú ni mo béèrè o gbàdúrà kọrin pẹ̀lú mi pé àánú ni mo béèrè o Jésù àánú ni mo béèrè o àwíjàre màá kọ́ o àánú ni mo béèrè o àánú ni mo béèrè o Jésù àánú ni mo béèrè o àánú ni mo béèrè o Jésù àánú ni mo béèrè o àwíjàre màá kọ́ o àánú ni mo béèrè o àánú ni mo béèrè Jésù àánú ni mo béèrè o àánú ni mo béèrè o bàbá àánú ni mo béèrè o àwíjàre màá kọ́ o àánú ni mo béèrè o ó jẹ́ béèrè fàánú àwíjàre kọ́ àánú ni kó wá ọ rí níbikíbi tó wà àánú ni kó wá ọ rí ní orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé àánú ni kó wá ọ rí àánú ni mo béèrè o Jésù àánú ni mo béèrè o àánú ni mo béèrè o Jésù àánú ni mo béèrè o àwíjàre màá kọ́ o àánú ni mo béèrè o àánú ni mo béèrè o Jésù àánú ni mo béèrè o àánú ni mo béèrè o bàbá àánú ni mo béèrè o àwíjàre màá kọ́ o àánú ni mo béèrè o ìwọ mọ̀mọ́ iṣẹ́ ò ń béèrè àánú lórí ọ̀rọ̀ ọmọ yìí àbọ̀ ń wòran ni ó béèrè fáànú lórí ọ̀rọ̀ ayé rẹ ìwọ ọmọbìnrin yìí ó béèrè fáànú lórí ọ̀rọ̀ ayé rẹ ó béèrè fáànú ó béèrè fáànú láàrin àwọn ọmọ ìyá rẹ ó sì béèrè fáànú kọ́lọ́run yọ̀wọ́ jáde kúrò nínú ìṣẹ́ àti ìyà láàrin àwọn ọmọ ìyá rẹ ó sì béèrè fáànú pé àánú ni mo béèrè o Jésù àánú ni mo béèrè o àánú ni mo béèrè o Jésù àánú ni mo béèrè o àwíjàre màá kọ́ o àánú ni mo béèrè o nínú Bíbélì wo àwọn tó béèrè fáànú ta ni ò ráàánú gbà Bátílómì béèrè fáànú ó mọ̀ ráàánú gbà Sákéù béèrè fáànú ó mọ̀ ráàánú gbà Ánámọ̀ béèrè fáànú àmọ̀ mú kúrò nípò àgàn ó ti lánú kó béèrè pé àánú ni mo béèrè o Jésù àánú ni mo béèrè o àánú ni mo béèrè o bàbá àánú ni mo béèrè o àwíjàre màá kọ́ o àánú ni mo béèrè o àánú ni mo béèrè o Jésù àánú ni mo béèrè o àánú ni mo béèrè o Jésù àánú ni mo béèrè o àwíjàre màá kọ́ o àánú ni mo béèrè o ó sì béèrè fáànú lórí ọ̀rọ̀ ayé rẹ̀ kí ayé rẹ̀ ó yí padà ọjọ́ tí mo gbàdúrà àánú Olúwa àánú sì bẹ̀ ayé mi wò ọ̀rọ̀ mi di àríyànjiyàn irọ́ ni bó bá rí tinú Bíbélì tí n bá fi fọ́tò mi kan tí n bá kàn tiẹ̀ sọ sórí Facebook ní ọmọ fọ́tò mi àtọdúnmọ́dún tí n bá kàn sọ sórí Facebook ó mọ̀ wò ni pé ṣé mi ni ṣá irọ́ ni kì í ṣe prophet ni àánú ni àánú ni mo béèrè o Jésù àánú ni mo béèrè o àánú ni mo béèrè o bàbá àánú ni mo béèrè o àwíjàre màá kọ́ o àánú ni mo béèrè o àánú ni mo béèrè o Jésù àánú ni mo béèrè o àánú ni mo béèrè o Jésù àánú ni mo béèrè o àwíjàre màá kọ́ o àánú ni mo béèrè o ẹnìkan wà lábí ohùn ìwò Ọlọ́run ó rán obìnrin kan sí ọ láti wá tọrọ nǹkan lọ́wọ́ rẹ èmi ò mọ tí obìnrin yóò wá tọrọ o ṣùgbọ́n Ọlọ́run ni kò ṣe fún
Ọlọ́run ní tó bá béèrè lọ́wọ́ rẹ gẹ́lẹ́ ṣe fún ó ní lẹ́yìn ẹ̀ ilẹ̀kùn àánú ó sì ṣí fún ọ. Àánú ni mo béèrè o Jésù, àánú ni mo béèrè o, àánú ni mo béèrè Jésù, àánú ni mo béèrè o, àwíjàre mà kọ́ o, àánú ni mo béèrè o, àánú ni mo béèrè o Jésù, àánú ni mo béèrè o, àánú ni mo béèrè o Jésù, àánú ni mo béèrè o, àwíjàre mà kọ́ o, àánú ni mo béèrè o. Gbogbo ìwọ tó béèrè fún àánú lónìí Ọlọ́run ní sọ fún èmi o, èmi ò ní ìdí owó ẹ má béèrè àkáǹtì lọ́wọ́ mi, mo bẹ̀ yín nítorí tọlọ́run. Àfáà rẹ tó bá jẹ́ mùsùlùmí, àfáà rẹ Ọlọ́run ní kó lọ ṣètọrẹ àánú fún wọn. Ìwọ tó jẹ́ kìrìsìtẹ́nì, wòlíì rẹ àbí pásọ̀ rẹ Ọlọ́run ní ó lọ ṣètọrẹ àánú fún ọ. Tó o bá sí níbi tó ti lè fún èèyàn ní nǹkan fi ránṣẹ́ sí ẹni tí ó bọ̀ lọ fún wọn. Àánú, gbogbo ìwọ tó béèrè àánú lónìí Ọlọ́run ní kó lọ ṣe. Má fún mi o, bó bá fún mi lọ́wọ́ ọkàn má fowó sórí àkáǹtì o. Ẹ̀yin tẹ́ lákáǹtì orí Nàìjíríà lọ́wọ́ mò ń sọ fún yín o, ẹ má fi owó sí àkáǹtì mi o, ẹ má fi owó sí àkáǹtì orí òkè o. Mo bẹ̀ yín nítorí Ọlọ́run, ẹ má sọwọ́ nù. Ẹ lọ fún àwọn wòlíì yín àti àwọn àfáà yín tẹ́ mọ̀ pé àfáà dáadáa, ẹ lọ yà wọ́n lẹ́nu, ẹ má jẹ́ wọ́n béèrè. Ọlọ́run ní kó lọ ṣe lónìí kó lọ ṣe, kó fi wá àánú, kó wọ́n ṣílẹ̀kùn àánú fún ọ. Ẹ wo Sákè ò ṣe nǹkan kan ló fi rá àánú gbà, ó dá gbogbo ìlọ́po owó tó ti gbà padà. Ó ṣe ìtọrẹ àánú ni, ẹni tó gba 1 naira lọ́wọ́ rẹ̀ ó fún 2 naira. Ìtọrẹ àánú ló ṣe kí ìgbàlà ó tó wọnú ilé rẹ̀. Ìwọ náà tó ń gbọ́ mi lábẹ́ ohùn yìí tó bá fẹ́ràn rẹ̀, nítorí Ọlọ́run ní kó lọ ṣe lórí àdúrà òní ní pé lọ fún àwọn lọ́dún ìránṣẹ́ Ọlọ́run kan nínú. Má fowó sórí àkáǹtì orí òkè o. Tó o bá fowó síbẹ̀ o kàn sanwó nù ni o. Má fún mi lówó o, má fún èmi lówó o, èmi náà tọrọ, èmi náà fi tọrọ o. Èmi tẹ́ ń wò, èmi náà ṣe àánú fún wòlíì o. Má fún èmi lákáǹtì orí òkè o, mo bẹ̀ ọ́ nítorí Ọlọ́run. Má fowó síbẹ̀, lọ fi tọrọ fún ìwọ tó jẹ́ mùsùlùmí, àfáà rẹ, ìmáàmù rẹ, pé kó kàn dáàdi ẹ má bínú, ẹ kàn fún mi lákáǹtì yìí, fowó síbẹ̀. Má fún èmi lówó, má fún mi lówó, má fún mi lówó. Mo ti sọ fún yín láìmọye ìgbà tí Ọlọ́run bá fi mẹ́sẹ̀jì síta, má wò pé àdádì ni wòlíì mi ò ní wòlíì mi. Àìmọye ìránṣẹ́ Ọlọ́run pọ̀ tó mọ̀, lọ fún wọn, ó ra àánú gbà ní orúkọ Jésù, ó rí àánú gbà. Ilẹ̀kùn àánú ó ṣí fún ọ níbi tó ti lérò. Ọba tó gbéyàn dìde láti orílẹ̀-èdè Nàìjíríà wá sí Australia tó sì ṣílẹ̀kùn àánú fún mi nígbà tí mi ò lérò, ẹni tí mi ò rírí, tí mi ò mọ̀ rí, ẹ̀kan ni mo rí láyé mi tí a fi ríra mọ́ dòní. Ó yá sọ fún Olúwa pé Olúwa àánú ni mo béèrè o Jésù, àánú ni mo béèrè o, àánú ni mo béèrè o, ẹ̀mí mímọ́ àánú ni mo béèrè o, àwíjàre mà kọ́ o, àánú ni mo béèrè o. Orin ni kò mọ̀ kọ́, orin ká fi parí program yìí, orin tí Ọlọ́run fẹ́ kó máa kọ ní pé àánú ni mo béèrè o Jésù, àánú ni mo béèrè o, àánú ni mo béèrè o bàbá, àánú ni mo béèrè o, àwíjàre mà kọ́ o, àánú ni mo béèrè o, àánú ni mo béèrè o bàbá, àánú ni mo béèrè o, àánú ni mo béèrè Jésù, àánú ni mo béèrè o, àwíjàre mà kọ́ o, àánú ni mo béèrè o, àánú ni mo béèrè o Jésù, àánú ni mo béèrè o, àánú ni mo béèrè o bàbá, àánú ni mo béèrè o, àwíjàre mà kọ́ o, àánú ni mo béèrè o, àánú ni mo béèrè o Jésù, àánú ni mo béèrè o, àánú ni mo béèrè o bàbá, àánú ni mo béèrè o, àwíjàre mà kọ́ o, àánú ni mo béèrè o, àánú ni mo béèrè o Jésù, àánú ni mo béèrè o, àánú ni mo béèrè o bàbá, àánú ni mo béèrè o, àwíjàre mà kọ́ o, àánú ni mo béèrè o. Ké lóhùn rárá sókè, pariwo sókè pé Olúwa àánú ni mo béèrè fún. Olúwa mú mi rìnrìn àjò àánú, mú ayé mi rìnrìn àjò àánú, mú ìdílé mi rìnrìn àjò àánú. Olúwa mú wa rìnrìn àjò àánú, ká ní testimony, ká ní ẹ̀rí kọ́dún yìí tó parí. Olúwa mú ayé mi rìnrìn àjò àánú. Àánú ni mo béèrè o Jésù, àánú ni mo béèrè o, àánú ni mo béèrè o bàbá, àánú ni mo béèrè o, àwíjàre mà kọ́ o, àánú ni mo béèrè o, àánú ni mo béèrè o bàbá, àánú ni mo béèrè o, àánú ni mo béèrè o Jésù, àánú ni mo béèrè o, àwíjàre mà kọ́ o, àánú ni mo béèrè o. Wò ó jẹ́ lanu kó sọ̀rọ̀. Wọ́n wo àwọn áńgẹ́lì ọ̀run bọ́n ṣe ń pín àánú, wo bọ́n ṣe ń pín lẹ́tà àánú. Àánú ni mo béèrè o Jésù, àánú ni mo béèrè o, àánú ni mo béèrè o Jésù, àánú ni mo béèrè o, àwíjàre mà kọ́ o, àánú ni mo béèrè o, àánú ni mo béèrè o Jésù, àánú ni mo béèrè o,
àánú ni mo béèrè o bàbá, àánú ni mo béèrè o, àwíjàre mà kọ́ o, àánú ni mo béèrè o. Ó jẹ́ gbàdúrà, ó jẹ́ lanu kó sọ̀rọ̀ pé Olúwa àánú ni mo béèrè, fàánú rìnrìn àjò ayé mi, fàánú yanjú ọ̀rọ̀ mi, fàánú jẹ́ kí ọ̀rọ̀ mi ó já sí ibi rere. Olúwa fàánú yanjú ọ̀rọ̀ àwọn ọmọ mi yìí. Olúwa mo kó wọn wá síwájú rẹ, fàánú yanjú ọ̀rọ̀ wọn. Olúwa fàánú yanjú ọ̀rọ̀ ọkọ mi. Olúwa fàánú yanjú ọ̀rọ̀ iṣẹ́ mi, fàánú yanjú ọ̀rọ̀ òwò mi, ọ̀rọ̀ ìwé ìgbélú mi, ọ̀rọ̀ físà ọmọ mi. Olúwa fàánú yanjú ẹ̀. Olúwa fàánú yanjú ẹ̀. Olúwa fàánú yanjú ẹ̀. Ọ̀rọ̀ aya mi, ọ̀rọ̀ iṣẹ́ mi. Olúwa fàánú yanjú ẹ̀. Olúwa fàánú yanjú ẹ̀. Olúwa fàánú yanjú ẹ̀. Olúwa fàánú yanjú ẹ̀. Kóṣù yìí tó parí. Olúwa fàánú yanjú ẹ̀. Kóṣù yìí tó parí. Olúwa fàánú yanjú ẹ̀. Àánú ojú ọjọ́, Olúwa fi yanjú ọ̀rọ̀ mi. 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 Àánú ni mo béèrè o Jésù, àánú ni mo béèrè o. Àánú ni mo béèrè o, ẹ̀mí mímọ́, àánú ni mo béèrè o. Àwíjàre mà kọ́ o, àánú ni mo béèrè o. Àánú ni mo béèrè o bàbá, àánú ni mo béèrè o. Àánú ni mo béèrè o Jésù, àánú ni mo béèrè o. Àwíjàre mà kọ́ o, àánú ni mo béèrè o. Olúwa fàánú yanjú ọ̀rọ̀ mi. Àánú ni fàánú yanjú ọ̀rọ̀ mi kó já sí ibi rere. Olúwa kọ́dún yìí tó parí, Olúwa fàánú yanjú ọ̀rọ̀ mi kó já sí ibi rere. Olúwa fàánú yanjú ọ̀rọ̀ mi kó já sí ibi rere. Olúwa fàánú yanjú ọ̀rọ̀ mi kó já sí ibi rere. Olúwa fàánú yanjú ọ̀rọ̀ mi kó já sí ibi rere. Kọrin 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 kọrin, àwọn áńgẹ́lì ń jó wọ́n ń yọ̀, orin tó ń kọ yìí wọ́n ń jó wọ́n ń yọ̀. Olúwa ò jẹ́ kí n gba lẹ́tà àánú. Àánú ni mo béèrè o Jésù, àánú ni mo béèrè o. Àánú ni mo béèrè o Jésù, àánú ni mo béèrè o. Àwíjàre mà kọ́ o, àánú ni mo béèrè o. Àánú ni mo béèrè o Jésù, àánú ni mo béèrè o. Àánú ni mo béèrè o Jésù, àánú ni mo béèrè o. Àwíjàre mà kọ́ o, àánú ni mo béèrè o. Àánú ni mo béèrè o bàbá, àánú ni mo béèrè o. Àánú ni mo béèrè o Jésù, àánú ni mo béèrè o. Àwíjàre mà kọ́ o, àánú ni mo béèrè o. Ó yá kọrin kọrin kọrin, béèrè fún àánú, béèrè fún àánú. Ó yá tó fẹ́ àánú lé lórí, máa bọ́ Ọlọ́run sọ pé Olúwa nǹkan báyìí ni mo fẹ́ àánú, kò jẹ́ gbà mí fàánú yanjú ẹ̀ kó já sí ibi rere. Àwínú ni mo béèrè o Jésù, àánú ni mo béèrè o. Àánú ni mo béèrè o Jésù, àánú ni mo béèrè o. Àwíjàre mà kọ́ o, àánú ni mo béèrè o. Àánú ni mo béèrè o Jésù, àánú ni mo béèrè o. Àánú ni mo béèrè Jésù, àánú ni mo béèrè o. Àwíjàre mà kọ́ o, àánú ni mo béèrè o. Àánú ni mo béèrè Jésù, àánú ni mo béèrè. Àánú ni mo béèrè Jésù, àánú la béèrè o. Àwíjàre mà kọ́ o, àánú la béèrè o. Àánú la béèrè o Jésù, àánú la béèrè o. Àánú la ń béèrè Jésù, àánú la ń tọrọ o. Àwíjàre mà kọ́ o, àánú la ń tọrọ o. Àánú la ń tọrọ o Jésù, àánú la ń béèrè. Àánú la ń béèrè o Jésù, àánú la ń béèrè. Àwíjàre mà kọ́ o, àánú la ń béèrè o. Àwíjàre mà kọ́ o, àánú là ń béèrè o. Àánú là ń béèrè o Jésù, àánú là ń béèrè bàbá. Àánú là ń béèrè o Jésù, àánú là ń béèrè. Àwíjàre mà kọ́ o, àánú là ń béèrè o. Wo ohun gbogbo tó ti gbà lọ́wọ́ rẹ tipẹ́, Ọlọ́run lòun fi àánú dá padà. Ó lòun fi àánú dá padà. Ó lòun fi àánú dá padà. Ohun gbogbo tó ti sọnù sọ́wọ́ oṣó àti àjẹ́, ohun gbogbo tó ti sọnù sí ọwọ́ èmèrè, ohun gbogbo tó ti sọnù síbi ìfàyàláyà, ohun gbogbo tó ti sọnù lójú àlá, ohun gbogbo tó ti sọnù lójú ayé, ohun gbogbo tó sọnù lọ́jọ́ tí ìyá bí ọ, ohun gbogbo tó sọnù lọ́sọ́wọ́ ẹni tó wẹ̀ ọ́ kúrò nínú ẹ̀jẹ̀, Ọlọ́run òun dá padà lónìí. Àwíjàre mà kọ́ o, àánú là ń béèrè o. Àánú là ń béèrè o Jésù, àánú là ń béèrè o. Àánú là ń béèrè o Jésù, àánú là ń béèrè o. Àwíjàre mà kọ́ o, àánú là ń béèrè o. Lórúkọ Jésù Kristi olùgbàlà, o ti rà àánú gbà. Gbé omi rẹ síta ní orúkọ Jésù olùgbàlà. Àánú tó kọjá òye ènìyàn, àánú tí ìran rẹ ò rí irú ẹ̀gbà rí, àánú tí ìdílé rẹ ò tí ì jọlá ẹ̀ rí. Ní orúkọ Jésù mo sọ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run lónìí, ó yá gba àánú náà. Lórúkọ Jésù, àánú tó gbà lónìí, lórúkọ Jésù ẹ̀ṣẹ̀ ò ní gbà á dànù lọ́wọ́ rẹ. Lórúkọ Jésù ẹ̀ṣẹ̀ ò ní gbà á dànù lọ́wọ́ rẹ. Ọlọ́run òkè àánú ìtúsílẹ̀, ọba tó pọ̀ dé pààtì agbára. Ó ní kò sí ẹni tó wọ bí tí ò ní ra àánú gbà. Ó ní kò sí ẹni tó wọ bí tí ò ní rí ìtúsílẹ̀. Nítorí pé o tú àwọn èèyàn sílẹ̀ ní orí ogun àrà àánú gbà.
gbà lónìí lórúkọ Jésù a gbé orúkọ rẹ ga bàbá a yìn ọ́ lógo gbogbo ìwọ tó gbé omi dání níbikíbi tó wà mo sọ ọ̀rọ̀ àṣẹ jáde lórúkọ Jésù àánú kó wá ọ rí àánú kó wá ọ rí àánú kó wá ọ rí agbára àṣẹ látòkè wá ó yá kó wọnú omi yìí lọ ní orúkọ Jésù olùgbàlà agbára àṣẹ látòkè wá ó yá kó wọnú omi yìí lọ agbára ìtúsílẹ̀ ó yá kó wọnú omi yìí lọ agbára ìdáǹdè ó yá kó wọnú omi yìí lọ ní orúkọ Jésù olùgbàlà bó o ṣe bá wa dá májẹ̀mú lónìí bó o pín lẹ́tà àánú gbogbo ìdílé tó wà lábẹ́ òhìn Ọlọ́run alágbára ó yá kẹ́ ẹ rà àánú gbà kí oṣù yìí tó parí kẹ́ ẹ yin Ọlọ́run lógo mo gbé ọwọ́ lé omi níbikíbi tí ẹ wà àṣẹ Èdùmàrè kó wọnú ẹ lọ àṣẹ ẹ̀mí mímọ́ kó wọnú ẹ lọ àṣẹ alágbára ayé àti ọ̀run kó wọnú ẹ lọ ohun gbogbo tí ẹ bá ti béèrè lórí ọ̀rọ̀ ayé yín ó yẹ ẹ máa rà àánú gbà lórí ọ̀rọ̀ ọmọ yìí ó yẹ ẹ rà àánú gbà lórí ọ̀rọ̀ ọkọ yìí ó yẹ ẹ rà àánú gbà lórí ọ̀rọ̀ iṣẹ́ yìí ó yẹ ẹ rà àánú gbà lórí ọ̀rọ̀ ọjà yìí ó yẹ ẹ rà àánú gbà gbogbo tí ń jẹ́ òkúta nínú ayé yín gbogbo tí ń jẹ́ ìjákulẹ̀ gbogbo tí ń jẹ́ ìpọ́njú lórúkọ Jésù láti òní lọ ó dágbére fún ayé yín ó dágbére fún ayé yín ó dágbére fún ayé yín áńgẹ́lì aláàánú lórúkọ Jésù lónìí ó yá kó wá yín rí áńgẹ́lì aláàánú mo sọ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run lórúkọ bàbá ní orúkọ ọmọ ní orúkọ ẹ̀mí mọ́ ó yá kó wá yín rí ó yá kó wá yín rí ó yá kó wá yín rí ọwọ́ àtúnṣe Ọlọ́run ló ń fẹ́ fi ọwọ́ àtúnṣe ẹ gbọ́ mi dáadáa omi tá a gbàdúrà sí lónìí ẹ má tí ì mú o ẹ má tí ì mú omi yó Ọlọ́run ní tí ó bá di òru alẹ́ tẹ́ fẹ́ sùn èmi ò mọ àwa ti wà lálẹ́ báyìí ẹ̀yin tó kù tẹ́ wà lọ́sàn àbí àárọ̀ Ọlọ́run ní ẹ jẹ́ kó di alẹ́ tẹ́ fẹ́ sùn tẹ́ ti fẹ́ wọ orí bẹ́ẹ̀dì ó ní kẹ́ ẹ mu omi ó ní kẹ́ ẹ mu omi kẹ́ ẹ tó mu omi ẹ wá ka Psalm 91 and Psalm 105 Psalm 91 and Psalm 105 Psalm 91 and Psalm 105 kẹ́ ẹ mu omi Ọlọ́run ó fi áńgẹ́lì aláàánú yóò wá yín rí áńgẹ́lì aláàánú tí ọ̀tá gbà nínú ayé yín áńgẹ́lì aláàánú ó dá padà mo sọ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú rẹ̀ mo sọ gẹ́gẹ́ bí ẹni tó rí àánú gbà mo sọ gẹ́gẹ́ bí ọmọ rẹ̀ mo sọ gẹ́gẹ́ bí àṣẹ èyí tí Èlíjà fi pe náà sọ̀kalẹ̀ áńgẹ́lì aláàánú tó pín lẹ́tà àánú lónìí mo sọ lórúkọ Jésù olùgbàlà yóò wá yín rí lórúkọ bàbá ọmọ àtẹmọ́ yóò wá yín rí lórúkọ Jésù yóò bá yín rí áńgẹ́lì aláàánú yóò kàn yín lára ní orúkọ Jésù yóò bá yín ní àlejò ní òní lórúkọ Jésù mo sọ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run ilẹ̀kùn àánú tó ti tì láti ọjọ́ tó ti pẹ́ ọ̀run bẹ̀rẹ̀ sí ṣí láti òní lọ lórúkọ Jésù ọ̀run bẹ̀rẹ̀ sí ṣí láti òní lọ ẹ ò sì ní wà bákan náà mọ́ ní orúkọ Jésù Kristi Olúwa àti olùgbàlà wa àmín 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 lórúkọ Jésù ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí yan Ọlọ́run lógo ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí yan ọba àwọn ọba lógo ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí gbé atóbi jùga pé Olúwa ó ṣé ẹ̀mí mọ́ ó ṣé ayérayé ó ṣé ọba àwọn ọba mo dúpẹ́ pé mo rà àánú gbà nínú àwọn tó rà àánú gbà lónìí Olúwa mo dúpẹ́ pé o kà mí yẹ mo dúpẹ́ pé o kà mí yẹ mo dúpẹ́ pé o ka èmi àti ìdílé mi yẹ Olúwa ó ṣé o ẹ̀mí mọ́ ó ṣé o ọba àwọn ọba ó ṣé o ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ atóbijù ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àánú ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ ẹ má gbàgbé o Psalm 91 Psalm 105 òun ni Ọlọ́run ní kẹ́ ẹ kà sí omi kẹ́ ẹ tó mú kẹ́ ẹ tó sùn ní alẹ́ òní lórúkọ Jésù a ó sì rí àánú gbà lórúkọ Jésù ìyanu yóò ṣẹlẹ̀ nínú ayé wa ojúrere àti àánú Ọlọ́run yóò máa bá wa gbé ẹ má gbàgbé ní ọjọ́ Friday tí a ń gba àdúrà ìtúsílẹ̀ ọjọ́ Monday aago 10 alẹ́ ti Nigerian time yóò dára fún wa lórúkọ Jésù yóò dára fún wa ó ra àánú gbà gbogbo ẹ̀yin tí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa ẹ̀yin náà gbé omi yín sílẹ̀ omi tí a ń gbàdúrà sí fún 30 days ẹ ó ra àánú gbà lórúkọ Jésù ojú òsì ní tìyín ogun ìfàsẹ́yìn òun là ń gbàdúrà lé lórí ogun tó máa ń fa ayé ẹni sẹ́yìn ogun tí kì í jẹ́ kéèyàn dé ibi ìṣerere bọ̀rọ̀ ọ̀run yóò ṣe ogun náà wọlé fún wa ọjọ́ Wednesday báyìí àdúrà àánú ni a máa ń gbà ní aago 10 àárọ̀ Nigerian time yóò jẹ́ aago 7 alẹ́ Australian time lórúkọ Jésù gbogbo àwa tá a darapọ̀ lónìí tá a gbàdúrà a ó rí ọwọ́ Ọlọ́run nínú ayé yín ẹ má gbàgbé o Ọlọ́run sọ pé ẹ lọ ṣe ìtọrẹ àánú fún àwọn ìránṣẹ́ Ọlọ́run ó dàbí ọmọbìnrin kan ó wọ ẹgbàá ṣọ́ọ̀bù ó sì ti rówó ọjà owó ọjà gan ò tí ì pé ó wá kó owó ṣọ́ọ̀bù ó wá ní kí n jọ kí n gbàdúrà kọ́lọ́run òun fẹ́ ìrànlọ́wọ́ Ọlọ́run mo ní kò burú kó jẹ́ ká gbàdúrà mo ṣe ní lórúkọ Jésù Ọlọ́run ní nínú owó ọjà tí ò tí ì pé yìí kó yọ nínú ẹ̀ kó lọ́ọ́ fi ṣe ìtọrẹ àánú fún ìránṣẹ́ Ọlọ́run ní ọjọ́ náà níwájú Ọlọ́run àti ènìyàn èmi lọ́lọ́run ní kó yọ 10% nú ẹ̀ kó fún mi
ṣùgbọ́n níbi tí ayé bàjẹ́ dé lónìí tí n bá sọ pé ó yá inú owó ọjà tó fẹ́ tà tó tí ì pé tán Ọlọ́run ní ó yọ ìdámẹ́wàá kó fún mi, ó lè wò pé aráàlú òyìnbó pásítọ̀ tó wà lóyìnbó tó fẹ́ gbà ìdámẹ́wàá lọ́wọ́ mi, èmi ò sì ṣiṣẹ́ ìránṣẹ́ nítorí owó. mo ní ó yá lọ yọ ìdámẹ́wàá nínú owó ọjà tí ò tí ì pé, lọ fún àwọn wòlíì tó mọ̀ pé ẹ mọ̀ pé wòlíì ọ̀tọ̀ èké, wòlíì tí wọn náà mọ̀ pé lóòótọ́ Ọlọ́run ìránṣẹ́ Ọlọ́run tòótọ́ ni bàbá yìí, lọ fún wọn. Ọ̀sọ̀kejì tó ṣe nǹkan yìí ó pè mí ni pé dádì ẹnìkan mọ̀ fún un lówó, ẹnìkan tó ti jẹun lówó láti ọjọ́ tó ti pẹ́ bí almost 300 ó mà tó fò ó. mo ní ògo ni fọ́lọ́run lókè ọ̀run. mo wá sọ mo ní sórí owó tó lọ fi tọrọ èmi lọ́lọ́run ni kò fún. ó ní dádì ẹ bá sọ fún mi kò dáàmú nínú ọ̀kan ni Ọlọ́run, wòlíì ni mí, wòlíì làwọn tó lọ fún, wọ́n ní ìdí ẹ̀jù mi lọ. yóò sì ra àánú gbà. ó sì ra àánú gbà, ó tún gba ṣọ́ọ̀bù tán, ó ti gba ṣọ́ọ̀bù báyìí ni ó ní pé tó bá ti débẹ̀ pè mí fídíò kọ̀ kí n máa gbàdúrà fún ẹ bó ṣe ń fọ ṣọ́ọ̀bù, ó fẹ́ lọ fọ́. ó ní lọ gẹ́ẹ̀tì omi àgbọn kó sì gẹ́ẹ̀tì omi sínú kẹ́gì, tó bá ti ń fọ ṣọ́ọ̀bù yìí kó pè mí kí n máa gbàdúrà sí fún ọ. ọ̀pọ̀lọpọ̀ yín ló gba ṣọ́ọ̀bù tẹ́ ẹ̀ fi rọ́jà tà lónìí. bó ṣe ń fọ ṣọ́ọ̀bù yìí bẹ́ẹ̀ ni mò ń gbàdúrà Ọlọ́run sì fi hàn mí pé lẹ́nu ọ̀nà ṣọ́ọ̀bù yìí wọ́n rí ìkòkò síbẹ̀, ìkòkò yìí ejò ló sì wà nínú ẹ̀, ejò yìí ò kú. gbogbo ẹni bá ti gba ṣọ́ọ̀bù lọ́wọ́ bàbá yìí, gbogbo èrè tó yẹ kí wọ́n rí ọ̀dọ̀ bàbá oníṣọ́ọ̀bù ló ń lọ. ó ti dẹmakéètì ṣọ́ọ̀bù, ó ti péǹtì ṣọ́ọ̀bù. ẹ kún gbọ́ tẹsítímọ́nì ẹ gbóhùn ẹ̀ nígbà náà. ọ̀sẹ̀ kejì bàbá bá ọjọ́ tó kọ́kọ́ tó ń dáàdì òun ta 30,000 òun ta 60,000 mọ́ ní èmi tí mo ti mọ tí ó ṣẹlẹ̀. ó ní dáàdì lọ́sẹ̀ kejì bàbá bá ní gbogbo owó tó ná sí ṣọ́ọ̀bù o, àtowó tó fi kún ṣọ́ọ̀bù o, àtowó tó fi dẹmakéètì o, òun ó dá padà fún, àtowó tó sọ fún ẹjẹ́ǹsì gan tẹ́jẹ́ǹsì ti ná òun ó dá gbogbo ẹ̀ padà fún kó ṣàkóso ṣọ́ọ̀bù. gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbálé especially ní Nàìjíríà ẹ jẹ́ bọ́ Ọlọ́run sọ̀rọ̀. nílùú òyìnbó náà ó wà ń bẹ̀ ó wà ń bẹ̀. bàbá bá dó olódùmọ̀ dá gbogbo owó padà. mo ní yóò dá padà lọ wá ṣọ́ọ̀bù mi. ọmọ tí mò ń sọ yìí ó ti ní ṣọ́ọ̀bù kejì báyìí. àánú ni tó bá ti wá orí tó sì sin Jésù bó ti tọ́ àti bó ti yẹ, àánú máa wá orí. in tó pọ̀lọpọ̀ fún gbàdúrà tí òfin rà àánú gbà wípé àti ìgbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, àgbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ọ̀rọ̀ sí la fi dálé ayé, ọ̀rọ̀ la fi ṣẹ̀dá ènìyàn. àwọn ọ̀rọ̀ òkùnkùn ni àwọn èèyàn ń gbọ́ láyé òde òní, òun ni Sátánì ṣe ń tilẹ̀kùn àánú mọ́ wọn. tó wáyé pé níbí bí mo ṣe sọ sí kí obìnrin kan wà níbí kó wọ bra àti pàǹtì kí kan wà níbí ẹ̀ẹ́rẹ́rò ọ̀rọ̀ òkùnkùn ni wọ́n fẹ́ gbọ́, wọ́n fẹ́ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. ó ní ẹlòmíì ṣe ń kú láìpẹ́ ọjọ́, ó ní àjálù oríṣiríṣi ṣe ń ṣẹlẹ̀, ó ní àìsàn tí ò yẹ kó mú wọn lọ ṣe mú wọn lọ nítorí pé tí wọ́n fi ayé wọn sílẹ̀ fún ohun òkùnkùn ni, òkùnkùn sì ń borí wọn. lórúkọ Jésù gbogbo ẹ̀yin tẹ́ wà níbí òkùnkùn ò ní borí yín lórúkọ Jésù. ẹ̀mí mímọ́ tẹ́ fi máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, tẹ́ fi máa yàgò fún ẹ̀ṣẹ̀ ohun ti ayé yìí, ọ̀run yóò gbé agbára náà wọ̀ yín. ẹ̀yin tẹ́ wà lóyìnbó, ẹ̀yin náà tẹ́ gbalé tẹ́ ralé, ẹ gbàdúrà o. láàárọ̀ mò ń gbàdúrà fún ẹnìkan, mo lọ gbàdúrà níbìkan, mo á sọ ọ̀rọ̀ Ọlọ́run fún wọn. ilé tí mò ń gbé àti ń gbé bẹ̀ almost 3 or 4 years or 5 years gan nílùú òyìnbó yìí. nígbà tí mo gba Jésù, Ọlọ́run ní ó yá lọ sí backyard ẹ lọ wo nǹkan tó wà ń bẹ̀. ibi tá mo ti máa ń gbá bí a ti máa ń ṣeré lójoojúmọ́, ọmọ mi ń play ball ń bẹ̀. mo bá sì bọ́ ta, mo sì lọ wò ó ní wo bíi lọ gbé anointing oil rẹ kó gbàdúrà kó ya ibẹ̀ sí mímọ́. mo yà sí mọ́tọ́ báyìí, oṣù kò tó oṣù kẹrin láńlọ́ọ̀dù sọ pé ká kó òun ilé òun fẹ́ lò lé tipátipá. mo ní ó fún aláyè ní September, ó ní no, mo ní wáyé ó lóun fẹ́ múfù padà síbẹ̀. ìjà tẹ̀síwájú, àdúrà ló gbà. ìdè mi já o aleluya mo délé ayọ̀, ìdè mi já o aleluya mo délé ayọ̀, ìdè mi já aleluya mo délé ayọ̀. gbogbo ìdè tí ayé fi dè ọ́ lónìí lórúkọ Jésù, ọ̀run já ìdè náà
ní tí mo gbọ́ ó ní ìdè já lónìí. Èmi ò mọ nínú ayé ẹnìkan tí ìdè ti já, ṣùgbọ́n mo sọ lórúkọ Jésù gbogbo ìwọ tó rí àmì ṣe ìdè já nínú ayé rẹ lónìí. Ìdè ọjọ́ pípẹ́, bóyá bí tó gbalé sí, bóyá bí tó gba ṣọ́ọ̀bù sí, bóyá bí tó ralẹ̀ sí, bóyá bí tó ti lọ́kọ, bóyá bí tó ti níyàwó, ọ̀run lòun já ìdè náà lónìí. Ó ní yìí ni kó máa kọ títí tó fi gbàgbé pé ìdè mi já o, hallelujah, mo délé ayọ̀. Ìdè mi já, hallelujah, mo délé ayọ̀. Ó ní ohun náà wá, ó ní ìdè sì já. Ìdè já, ìdè já lórúkọ Jésù nínú ayé ọmọ yìí mọ̀mọ́. Ìdè ti já lónìí lórúkọ Jésù. Ìwọ bàbá yìí nínú ayé rẹ ìdè ti já lórúkọ Jésù. Ẹ jẹ́ á pàdé lọ́jọ́ Friday. A ó gbàdúrà o. A ó gbàdúrà ní ọjọ́ Friday. A ó gbàdúrà o. A ó ké pe Ọlọ́run. A ó ké pe ní ohùn rárá. Ní orúkọ Jésù ọ̀run ó sì gbọ́ àdúrà wa. Ọlọ́run ti fún mi ní tọ́pìkì tí a ó gbàdúrà sí ní ọjọ́ Friday. Mo fẹ́ wò ó fún yín torí tí Ọlọ́run bá ti fún mi ní tọ́pìkì mo máa ń kọ́lẹ̀. God, Olúwa ṣe àtúntò ayé mi. Ayé èèyàn ní ìdí àtúntò. Nǹkan lè ti dàrú láti orí àwọn baba ńlá wa, ṣùgbọ́n Ọlọ́run lè ṣe àtúntò ayé ènìyàn. Ẹkún gbó wà lábẹ́ òun nígbà tí Ọlọ́run sọ fún mi, mo sọ fún ọmọbìnrin kan, mo ní òrìṣà wo lẹ̀ ń bọ nínú ìdílé yìí? Ó láwọn èyí bọ òrìṣà. Mo ní pé ìyá rẹ kò béèrè. Ọmọbìnrin pé ìyá rẹ, ó ní ìyá ẹ ní wàhálà táwọn ń bá pò nínú ẹbí ni pé gbogbo àwọn làwọn ti ń dá owó táwọn fẹ́ fi ṣáájò fún ètùtù. Mo ní má bá wọn dá o, àìjẹ́ bẹ́ẹ̀ ègún yìí ni ó gba ayé rẹ. Ó ní bàbá ńlá wọn lọ nú igbó ọlọ́dẹ, ó sì rí òṣùbàrè, ó sì fo ohun àṣẹ bá òṣùbàrè sọ̀rọ̀, ère sì jábọ́, ó sì gbé ère yìí lọ lé pé òun ó máa bọ ère yìí, kéré yìí náà máa ṣe nǹkan báyìí fóun. Bàbá ò bọ ère fọ́dún kan tó bàbá fi kú. Ìyá wa jẹ àwọn ọmọ ó lóun ti wá lóyìnbó 12 years, òun ò nílé, òun ò nílẹ̀. Olúwa ṣe àtúntò ayé mi. God, rearrange my life. Rearrange my life. Lórúkọ Jésù ọ̀run ó ṣe àtúntò ayé wa. Ẹlòmíì ibi tó ti lọ́kọ ló ti di nǹkan ayé rẹ̀ ló ti yí kọ́rọ́ndú. Ṣùgbọ́n Ọlọ́run òun ó ṣe kí ni? Òun ó ṣe àtúntò. Alátúntò lọ́lọ́run. Ẹlòmíì ibi tó ti níyàwó ni ayé rẹ̀ ti yí padà. Ọlọ́run ó ṣe àtúntò. Ẹlòmíì ibi tó ti lọ ṣiṣẹ́, ẹlòmíì pátí tó lọ, ẹlòmíì ọjọ́ tá a bí ẹni tá a bí sí lọ́wọ́ tó wẹ̀ nínú ẹ̀jẹ̀. Ó ti bù nínú omi tó fi wẹ̀ yìí, ó ti lọ ṣiṣẹ́ òdì. Ẹni tó sin ibi ẹlòmíì ibi tá a sin ibi sí, ó ní àyípadà ti dé bá ayé ẹlòmíì. Ṣùgbọ́n Ọlọ́run lòun ó ṣe àtúntò. Ọlọ́run ṣe àtúntò ayé ọmọ mi, ṣe àtúntò ayé mi. Rearrange my life, let my life be meaningful. Ọ̀pọ̀lọpọ̀ ní ayé rẹ̀ ò ní ìtumọ̀ nítorí pé nǹkan kan ti ṣe àtúntò. Ẹ̀mí òkùnkùn ti tọwọ́ bọ inú ayé rẹ̀. Lórúkọ Jésù ọjọ́ Friday kọ́lọ́run kó mọ̀ ní òkú ló ń sọ̀rọ̀. Ọlọ́run kó dẹ́ ẹ̀mí gbogbo wa sí. Ó gbàdúrà takuntakun, ẹ jẹ́ ká tètè dé lórúkọ Jésù, a ó sì ra àánú gbà. Ọlọ́run yóò ṣe àtúntò ayé wa. Ẹ má gbàgbé, ẹ lọ fi ní àdúrà tòní, ẹ fi bọ́ Ọlọ́run dá májẹ̀mú, ẹ lọ ṣe ìránṣẹ́ Ọlọ́run ẹ̀yin mùsùlùmí. Ẹ jọ̀ọ́ àáfà tẹ́ mọ̀ pé àáfà lélẹ̀, ẹ lọ ṣàánú fún. Ẹ jọ̀ọ́ bó jẹ́ 1 naira pé ẹ má bínú àáfà, ẹ jẹ́ fún mi lákàntì yín, transfer rẹ̀ síbẹ̀. Dádì pásọ̀ ṣọ́ọ̀ṣì mi ní general overseer, dádì ẹ má bínú pé ó kéré, ẹ jọ̀ọ́ ẹ bá manage ẹ̀. Jẹ́ kó jẹ́ ṣọ́ọ̀kì fún wọn, ohun tí wọ́n expect. Kó wá wò bóyá Ọlọ́run ó ṣoore tí wọ́n náà expect fún ọ, bóyá kò ní ṣe. Àfi tí n bá ṣe wòlíì Ọlọ́run. Àfi tí n bá ṣe wòlíì Ọlọ́run lò ní ràánú gbà. Ẹ jẹ́ ká ṣèfẹ́ rẹ̀, yóò sì dára fún wa. Àwọn nǹkan kéékèèké yìí ni ẹlòmíì ò kì í ṣe, tí wọ́n kì í ṣe, tí wọ́n fi máa ń gbàdúrà tí wọ́n rò pé àwọn àdúrà wọn ò gbà. Ẹlòmíì kò sọ̀dá mẹ́wàá rí, kò sọ́fìn rí ní mọ́sìkì tí ń lọ, ní ṣọ́ọ̀ṣì tí ń lọ. Ó sì lóun gbàdúrà. Àwọn nǹkan yìí a gbọ́dọ̀ máa ṣe. Ẹ jọ̀ọ́ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run kò pọn dandan, ẹ má ṣe fẹ́ mi, mo bẹ̀ yín, ṣùgbọ́n ẹ máa ṣe láwọn ilé ìjọsìn tẹ́ ẹ ń lọ, àwọn àfáà tẹ́ ẹ ń gbàdúrà, ẹ máa ṣe fún wọn. Tẹ́ bá mọ èrè tó wà níbẹ̀, èrè tó wà níbẹ̀ kò kéré. Mo bẹ̀ yín nítorí ti Ọlọ́run, ẹ jọ̀ọ́ kì í ṣe pé torí mo jẹ́ ìwòlíì Ọlọ́run mi ò ń ṣe tí má fi hàn yín níbí. Ẹni tó bá mi ń fún àwọn ìránṣẹ́ Ọlọ́run lówó, kì í ṣe pé torí pé mo jẹ́ ìránṣẹ́ Ọlọ́run o ni mo ṣe sọ pé bóyá ẹ má fún mi lówó. Mo ti sọ ẹjọ́ tó lẹ́lòmíì ọ̀tọ̀ níbi tó máa ń gbé ọ̀rọ̀ lọ. Mo bẹ̀ yín nítorí ti Ọlọ́run, ẹ má fún mi lówó, ẹ má fún mi lówó. Ṣùgbọ́n ẹ̀yin ẹ máa ṣe ẹ̀wò tí máa fi hàn yín. Ẹni tí máa bá mi ń fún wọn lówó nì, tí bá fi hàn, tí bá sì fẹ́ lòmíì lówó lónìí báyìí, nígbà tí ó bá fi di bóyá ọ̀sẹ̀ kan ọjọ́ kẹta gan,
ohun tí mo fi tọrọ yìí ó sì tún ìlọ́po ó tún padà wá. Àánú ni àánú. Ẹ máa ṣe, ẹjọ́ yóò dára fún yín, ẹ ó sì ra àánú gbà lórúkọ Jésù. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe lórúkọ Jésù, àánú yóò máa wá yín rí. Ojúrere àti àánú Ọlọ́run kò ní fi ayé yín sílẹ̀. Ẹ já pàdé lọ́jọ́ Friday lórúkọ Jésù. Ẹ̀yin tẹ́ bá fẹ́ pè mí, ẹjọ́ ẹ pè mí ní tí bá ti kọ́ ti kámẹ́rà báyìí. Bẹ́ẹ̀ ṣe ń lọ báyìí, oore ọ̀fẹ́ Ọlọ́run, àánú rẹ̀ kó máa bá yín gbé o. Oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa, ìfẹ́ mímọ́ ti Ọlọ́run, ìdàpọ̀ ti ẹ̀mí mímọ́ kó sọ̀kalẹ̀ kó máa bá wa gbé nísinsìnyí àti títí láéláé. Àmín lórúkọ Jésù. Hallelujah o, hallelujah. Ó dàárọ̀ lọ Australia o.